إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم طويلنا حيانا جمالنا إلهي الخير مصطفى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى ومقدار العظيم أرجو من إليك يا رسول الله صلى الله عليه وسلم أكي الله أكبر أي النبي ومحمد صلى الله عليه وسلم عليكم يا الله أتي أنوي Oba Sheikh Ahmed Tijani رضي الله تعالى عنه مولانا الشيخ الحاج إبراهيم النياس نياس رضي الله تعالى عنه وبابا صاحب الإدراك فضيلة الشيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه وبابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ هادم عبد الله اليالوري تغمده الله برحمته آمين وبابا مرحوم مفتي كبير فضيلة الشيخ كمال الدين الحدث رحمة الله عليه أكي الله Allahu Akbar. أي النبي
Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. Mo kí ìjókòó bàbá wa gbà Fadilatul Mudir Al-Sheikh Imam Al-Akbar Fadilatul Mudir Habiballah Habib Al-Marahin Hafizahullah. Adam tahu. Ọlọ́run jẹ́ kí ari bàbá wa Mudiru pẹ́. Mo fi jókòó bàbá Mudiru kí gbogbo àwọn bàbá wa tí wọ́n pẹ̀lú wọn nínú ìdára wa ní Markaz látọ̀dọ̀ bàbá wa ní Malimola. Bàbá wa Àdìgájì. Ẹ̀ka gbogbo àwọn afọ wa tí wọ́n bẹ pẹ̀lú wọn ọlọ́jà rí pẹ́. Àmín. Mo kí bàbá wa Fadilatul Sheikh Abdulwahab Zubair Al-Jamawi. Ọlọ́jà rí bàbá pẹ́. Àmín. Alibarikola ọlọ́nkọ́lọ́ ma bàrẹ̀ àdá yín jẹ́ o. Àmín. Alibarikola Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọba tó ní kẹ́ rí ayé àgbàdarí. Bàbá bá kẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́mọsá àjáde darí. Àmín. Ọlọ́run wa kí. Àmín. Mo kí ìjókòó àwọn afáwa láti lọrin. Látọ̀dọ̀ àwọn afáwa Dr. Godofo Al-Khalil. Hafizahullah wa ra'ah. Àmín. Bàbá wa Sheikh Hamza Qadiri Al-Ustaz Al-Akbar oní ìmáàmù. Hafizahullah. Àfáwa Dr. Sheikh Abdulaziz Lauti. Hafizahullah. Mo kí yòókù àwọn àfáwa láti lọ́nà lọ́jà rí pẹ́. Àmín. Wọ́n á jí bàbá wa tí wọ́n jẹ́ Rọ̀hísù Nìkábà Lagos State. Tí wọ́n jẹ́ chairman bàbá wa Fadilatul Sheikh Musa Agboola. Hafizahullah. Àmín. Àti gbogbo tí ń jẹ́ chairman pátápátá Àmín. nítorí àkókò ọlọ́mọsábà lóòtì yìí. Àmín. Àwọn afáwa Fadilatul Sheikh Muhiz láti ìgbòjọ́ jẹ́ chairman kọ́mítì mọ́lúdì ọlọ́mọ àwa pẹ̀lú yìí. Àmín. Ọlá Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa president fún Nìkábà home and abroad worldwide Bàbá Fadilatul Sheikh Yusuf Dr. Yusuf Ìlàlà Ọlọ́run bá àfisẹ́ ọ̀sán wọn. Àmín. Gbogbo ibi tí Markazi wá yẹ ká sí pátápátá tó yà pé ní a bá ka nígbà tí wọ́n ka sẹ́sọ̀. Ìjọba gọ́ọ̀mọ̀ yìí pé bàbá ti bímọ. Àánú Ọlọ́run tó kó wájú Ọlọ́run fi bínú ẹ̀tọ́ wa ká. Gbogbo tí jọmọ bàbá Sheikh Adam lápapọ̀. Ọlọ́run la wàhálà bàbá lérí gbogbo ọmọ ọlọ́mọ. Ọlọ́run jẹ́ ayé ṣòro fún wa láti gbé. Àmín. Ọlá Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Màmá wa àgbà tí bàbá tara wọn jáde tí Ọlọ́run sọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí bàbá ṣe Adam ti sọ. Ṣé Adam ní obìnrin tó bá fara dàyà fọ́kọ. Nínú àṣọ Ọlọ́run ni pé yóò wá kọ́kọ́ ń bá lólo yọ̀ọ̀lọ̀ yóò wá sókè yẹn kò lè gbádùn bàbá lọ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ ìyá wa náà. Ọlọ́run má ti jẹ́ àmọ́ yìí wọn ní ìsìn. Àmín. Báàbá ti máa yọ wọn ní ìsìn ọlọ́mọ sì tọrọ wọn lójú. Àmín. Ọlọ́mọ tọrọ wọn lójú.
ọlá nàbí Muhammad sallallahu alaihi wasallam. ọba mama wa méjèèjì tí wọn kún sùn léèrè ọlọsùn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín. àwọn tí wọn ti lọ ọlọmọba wa yà fún Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. bàbá wa kanínú ní bàbá Fadilat Sheikh Yakub Sallallahu alaihi wasallam. Abdullahi alam musa sí bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmín Sheikh. àtìgbà àtàgbà àwọn ọlọmọdé kankan ló ń bẹ Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi gbogbo wasallam. kíbi tó ń fẹ́ márkàsí bàbá ọlọ́mọba àdútù bóyá lápapọ̀. Àmín. gbogbo àtàwa lọ́kùnrin wa lóbìnrin wa gbogbo àwa mọ́mọ́kàs tí wọ́n fi rájẹ chairman tá a náwó fọlọ́run ọlọ́run bùtì Àmín. fọ́mọ́sí àmì wa alájí wa Jibril ọlọ́run wa wà tọ̀wé Àmín. mọ́mọ́ wa tọ́ lọ́lọ́run sábà wà kẹwọn. Àmín. gbogbo mọ́mọ́kàs bẹ́ẹ̀ tọ́lọ́ tí wọ́n á náà ọlọ́run fà wọ́n wálé o. Àmín. gbogbo àtòkùn náà ọlọ́run mọ́sá fi wọ́n sàpálẹ̀ ààyè yìí ọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. gbogbo tí wọ́n jẹ́ nìkan ọba mọ̀kàsí yìí náà nílò ní lápapọ̀ ọlọ́run bá dúró tì wọ́n o. Àmín. jama lọkùn lóbìnrin salamullahi alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. kìyàmá lè má rí kásìnà kìyàmá. yẹsẹ̀ alólè ọ̀ma ní àtàmà. kìyàmá lè má rí kásìnà kìyàmá. yẹsẹ̀ alólè ọ̀ma ní àtàmà. وهناك لقومهم لسورة سورة شيخ بالغ
دعوتي غير وعنكم إياه قدوتي مصطفى صلى الله عليه وسلم مصطفى ياسين يكون وسلي أحمد الفاسي تجاني هبلي فبالقولين أبي فيدتنا وغزالي صاحب الهجاتنا فافتحوا الباب فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد هياكم أزكي اللهم إلهي برضاه ضريح المسكين شيخ مرتضى فاروقنا يا ربنا يا رب ما ألوري آدم لأسواتنا ما ألوري آدم لأسواتنا وسلام الله لما سرمدا للنبي هاشمي أحمدا دوما سرمدا للنبي هاشمي أحمدا الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أوصيني أن اذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني حامل صالحا تجده ودينني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أبهرنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أبهرنا الحسن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدعي صدقي واردني مرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. سيدي طه إمام سيدي طه إمامي سيدي طه إمامي سيدي طه إمامي سيدي طه إمامي إنني عبد سلام سيدي طه إمامي sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí tọ́pìkì àwọn jàmá wa nípa ìwọ̀ tó yẹ kó máa kéwú kó fàáfà àbí kó máa kéwú ṣe gbọdọ̀ rí fàáfà rẹ̀. Gbogbo ààyè ni wọ́n lè pèèyàn lọ́wọ́ lè pèèyàn lọ káwáṣíwáṣí tọ́ máa ní nǹkan bẹ́ẹ̀ pé ọbẹ̀ lọ sọ̀rọ̀ ọlọ́run ọba fún wa àmọ́ èyí ẹni kẹ́mi tí wọ́n bá pè lẹ́yìn yìí wọ́n ní wàá tó ń táwọn kọ́ ni. ìpèpè tí wọ́n bá ti fún ọ ní dáwà kan pé afẹ́bí ọwọ́ àti inú ọgbà yìí wàá tó ń tà kọ́ èyí ọba rí da olórí da èyí ọba rí da wọ́n tọ̀ wọ́n tún tún ọ sí bẹ́ẹ̀.
bàbá tí ó bí mi wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn alájẹ́ àní tó ẹnu ọ̀rọ̀ ẹ̀sùn ayéjà léwu kí ni ibo níjẹ́ léwu gbogbo bí ilé àfààyàn sọ̀rọ̀ pé wo tẹ́ bá kọ́ kalẹ̀ yọ̀ wẹ́gbẹ́ báyìí ọgbọ́dọ̀ jẹ́ àlìfúnlẹ̀ o wọ́n jẹ́ àlìfúnlẹ̀ àfà rẹ̀ wọ́n wọ báyìí ni ọ́ tẹ̀lé. àmọ́ mọ̀rọ́sìpẹ̀ntà bá ní tọ́pìkì ọmọ jẹ́ kí mùràdọ̀ ni ọmọ jẹ́ òun ni ìrántí tani síkírọ̀lì mẹ́láàdì tani aṣíwájú al-muhaddimin aṣíwájú gbogbo olùkọ́láyé tí wọ́n bá lórúkọ àgbà àfa àgbà anabi muhammadu. nítorí àkùránì lọ́jọ́ ìwà yìí pé olùkọ́ àgbà lànàbí ètò wọn béèrè ànábì fún lọ́dọ̀ ọlọ́run olùkọ́ àgbà wọn fẹ́ jẹ́ lọ sí Suratul Baqara náà la mú mi nù. òòrí bẹ́ẹ̀ ni. karamakumullahu. ba'atha fihim rasulan. walladhi ba'atha fihim rasulan. Ànábì Ibrahim alayhi salatu wa salam. rabbana wab'ath fihim rasulan minhum. يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ojú ayé àwùjọ yẹ wá yí pé Ànábì Ibrahim alayhi salatu wa salam nígbà wọ́n fẹ́ tọrọ ànábì lọ́dọ̀ Ọlọ́run. ربنا وابعث فيهم رسولا منهم. báwo ìgẹ́ òṣìṣẹ́ dìde nínú lẹ́yìn. يتلو عليهم آياتك. iṣẹ́ tí mo fẹ́ wọ́n wá ṣe ìfẹ́ tíra ní ó dànù. bí bàbá ṣe adámọ̀ ọ̀bá nínú bàbá àmùdírù fílẹ̀ iṣẹ́ ṣòfò. oore wà nínú ibi wà nínú oore wọ́n sì ń pè kí n lórí foresight àwọn bàbá yìí wọ́n ní ìgbà wa lọ nígbà tí bàbá àmùdírù lọ sí Kánò láti lọ́wọ́ jámíà wọ́n wá dààmú wọ́n là fi ọpọlọ yẹn ń gbóná fẹlifẹli ń gbóná. wọ́n á dààmú títí wọ́n fọ jámíà wọn ò ní jámíà wọ́n wálé inú àwọn èèyàn bàjẹ́ kò sí ní jámíà wọ̀ àṣẹ tí Ádámù ní òwú ọ̀fẹ́ kí wọ́n dọ̀ ọmọ yẹ̀wù díwálé ni kí wọ́n má lọ fọ ìmọ̀lẹ̀ tí ń bẹ́ẹ̀ náà ọpọlọ rẹ̀ ibẹ̀ ìjòkó àfa àmọ̀fẹ́ ọjẹ́ ẹni tí ó máa yè mí dání mọ́ fún ọjẹ́. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. kò sí tọ́kọ́láàmù tó ọba mẹ́kún rẹ sùn ilé rẹ lè dànù ilé òṣòfò yẹn díẹ̀díẹ̀ nílé ọmọ síìtì wọlé tí ò ní kú kankan bẹ̀ mọ́ tó ọba ti gbé ayé lékè ọ̀run. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún Ànábì Ibrahima olùgbé àwọn olófin àwa yìí pé olùkọ́ àgbà lànàbí Muhammad jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ lànàbí sallama. ojú màgàgàn lànàbí Muhammad sallama. màálìmọ̀ àgbàláyé tí kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí kọ́ àwọn èèyàn ní mímọ́ gbogbo àwọn tá à ń pè sábà nàbí Muhammad sallallahu alaihi wa sallam ọmọ kéwàá ni wọ́n gbogbo wọn lọ́kọ́ kéwù lọ́jẹ́ kọ́lọ́hún ọ lè sọ yìí pé ànábì yìí ó ní wúrímà tẹ́ fún ẹ gbọ́dọ̀ fún ní wúrímà àáfàá yìí ní ṣe tawálà ànábì ọlọ́run wa bẹ́ẹ̀ yẹn dún ànábì Muhammad ibi ó ti sọ̀rọ̀ ànábì pọ̀ àmọ́ mo fẹ́ ló ń bẹ̀ ní làkàdíyàkù mọ́làmú mi. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم.
لقد جاءكم رسول من أنفسكم. Ìkárí ẹ ti ṣàdédé wá gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa. Kò tòkìdì ò ní ṣàdédé wá. Ibi Ọlọ́run bá ti lọ tòkìdì, ìkárí ti síwájú. Ọwọ́ amúláàmù wá. لقد جاءكم رسول. Áàsì méjì yẹn làwọn afá kíyèsí. Láàmù àti kọ́ọ̀fù. Làkọ́dí. Láàmù yẹn ní tàwọ́kìtì. Kọ́dí ní tàkìkì. Ìjà ti pé ìtọ́mú méjèèjì yẹn wá ìkárí ti síwájú pàdé Muhammad. Síbi wọn dàmà. Wọ́n sì gbọ́dọ̀ dàmà. Túláàsì ní kẹ́ẹ̀mọ́. Ẹ̀mọ́ o. Ọlọ́run ní lọ́kàdí jẹ́kùn. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Láàmù áàsì méjèèjì yẹn láàmù àti kọ́ọ̀fù. Ọlọ́run fi yan bí pé ànábì yẹn tẹ̀sẹ̀ kárí tẹ́ẹ̀mà tẹ́ẹ̀pátìnì tẹ́ẹ̀rù pé èèyàn lásán bí yìí ni ànábì jù bẹ́ẹ̀ lọ. Mọ́lá mọ́ mi làkàdé àpọ̀nà mo fẹ́ tù. لقد جاءكم رسول من أنفسكم. Ọlọ́run wá ní mí ní àmúsìkù àwọn mi ní àǹfààsìkù méjèèjì làwọn afáà máa ń lò. Ọ̀kọ́ máa dúró pé ara yín ni ọ̀kọ́ máa dúró pé ló àbíyí ara yín lànà wá. من أنفسكم ومن أنفسكم. Ní Ọlọ́run wá fẹ́ yanjú ẹ̀. Mímu yẹn lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ọ̀dà àpẹẹrẹ kéwùlà wà. Ibi wọ́n ti kọ́ wa náà nìyí gbé mímu. Ọ̀nà mẹ́rin ní jásí. Wọ́n á pe mímu kan ní ìfìdàyíyà tá a fi bẹ́ẹ̀ yọ̀rọ̀. Àgbọ̀nì dájú gbogbo èyí sọ pé Subhana lẹ́sí. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. نريه من آياتنا إنه هو السميع البصير. Ìjà mímu a máa jẹ́ mímu àtẹ̀wìdíyà gẹ́gẹ́ bí látàná lùdírà. حتى تنفقوا مما تحبون. Mímọ́ àti ìbùnà. But mọ́tò ìbùnà. Ẹlẹ́kẹ̀ẹ́ta gẹ́gẹ́ àti kọ́ wa nílé kéwú níbi a máa jẹ́ mímu àsàbàbíyà onídẹ̀ múmínì kí ni wọ́n ṣe bá ń lọ síwájú nùrù bọ́ ibẹ̀ mímọ́. مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا. Ibi àṣìṣe wọn tí wọ́n ṣe àtẹ̀wárí ọwọ́ akun mímu ẹlẹ́ẹ̀kẹ́rin mímu àgbàyìn náà ti pé làkàríkẹ́ àkùn rọ̀ṣúlù من mímu. أنفسكم عزيز عليه ما عنتم. Lẹ́yìn àǹfùsìkùn àṣìṣùn عليه ما عنتم. lẹ́yìn àǹfùsìkùn. Àgbéwá látara yín kò wá ní jẹ́ kíni kò sì lè jẹ́ màláyíkà kò ní jẹ́ ẹranko èèyàn yóò jẹ́ mẹ́rin àǹfùsìkùn. Ìtọ́lá wọn mọ̀ pé tó bá jẹ́ màláyíkà yóò dà búbá lọ sí sọ́ọ́tù ìlànà àmì kọ́ àyàkẹ́ ìjọ́mbẹ̀ kí ni màá dàmú mímì. Ọlọ́run tó bá ti yàtọ̀ sí èèyàn yóò dàrú máa yín lọ́wọ́ àfi kó jẹ́ èèyàn òun ni yóò fi ní dàrú máa yín lọ́wọ́. Ọlọ́run sọ yí pé وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينصرون. bẹ́ẹ̀ láyé ẹlẹ́kẹ̀sán bẹ́ẹ̀. ولقد جعلناه ملكا ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليه ما يلبسون. Ní ọ̀jẹ̀ máàlìmù ní ọ̀jẹ̀ Ọlọ́run wá fẹ́ máa pàtàkì òjíṣẹ́ àyàkà máa ń pè lẹ́nu ni bí adúlá àti adáwò yẹn wọ́n rò pé wọ́n yìí sí bẹ́ẹ̀ wọ́n yìí sí o ìyẹn bẹ́ẹ̀ lórí bí wọn. níbi ọmọ bẹ láyé tí wọ́n tó bà àwọn tí wọ́n jẹ́ sàwáwù wọn irú wọn bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀
ìjọ wọn ti wá kò láyé náà gbogbo ayé dákẹ́ mi sí. irú bàbá mélòó lórí ibi ẹ náà tún sẹ̀ ká kù sí náà àyè bàbá náà ni. Alhamdulillah. ọ̀rẹ́ rọ̀skẹ́nà rọ̀sùn ọlọ́run ní kèésì kẹ́tọ́ nítorí rọ̀sùn láṣù tàṣírí ni àpọ́nlé ni ẹ̀dá bá pẹ̀lú ìjẹta pẹ̀lú màálìmù àpọ́nlé ní ọjà sí bá mi lọ sí mádàmú mi ni. Ọkùn náà. lọ sí ṣúwàtì ayọ̀kẹ́ bẹ́ẹ̀ tí ń sọ yí pé. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم. ابن مريم. رسول الله. Bàbá sọ bí bàbá ní àpáta pààrà ní ilé ẹ̀sà pátá. Rọ̀sùn ọ̀dí tí wọ́n náà ń gbé ìsìn láti mú bá wọn kò sí mú. Ibẹ̀ ọ̀dí tí wọ́n náà ní kẹ́ ẹ̀ máa sọ pé ẹ̀pà Ìsá. Ìsá Rasulullah. Ẹ̀ máa sọ lẹ́nu pé ẹ̀pà Ìsá Rasulullah. Àwọn ànábì Ọlọ́run wá bẹ̀ 24,000 ni wọ́n. Àrínú ànábì Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ torí kí èso òjíṣẹ́. Wọ́n rí yàyà máa jí. Jésù òjíṣẹ́. Ànábì lásán ni. Òbí náà pẹ̀ tí ì tẹ́sẹ̀. Ọ̀rọ̀ èyí bá jòjì sẹ́ nínú wọn ọ̀fọ̀ òde bá torí àtìráyà tó lọ ti kó di gbogbo wa pé wà lápá ní sábà ká. كلمتنا لعبادنا المرسلين أنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون. كرمكم الله. قال إنما رسول من أنفسكم. رسول من أنفسكم. Sọ́fù wa máa ní ní àfúsìkú yẹn, olórí ní àfúsìkú fún ànábì, kò wá sí ànábì Ọlọ́run tí ó lò fún. Tí bá ti dé àpò ọmọ ìyá rẹ̀ tọ́sọ Núhù, tọ́sọ Húdù, tọ́sọ Sùyẹ́mù. Rọ̀súlù náà ní ara wọn ní ó ti dé ìdè. Kí ló gbé wa dìde fún? Kí wọ́n lọ jólùkọ́ fún wọn. Tẹ́ bá jólùkọ́ fún wọn tí wọ́n á ń darí wọn lórí ọ̀nà Ọlọ́run ọba yìí. Ìyá fi ń túmọ̀ sí pé Ànábì Muhammad sàmáàlà sẹ́dà tó lórúkọ àgbà nítorí múrímà àfa kéésì nǹkan kékeré láyé wọ́n lára ṣe àdàmọ̀ ẹ̀dá náà ta àdàmọ̀ wọ́n jẹ́ ká máa ṣe olùkọ́ lára nǹkan mẹ́ta wọ́n á ní mu'arabatul fakiri mu'arabatul jari wà mu'arabatul maradi mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sẹ́ni tí ó sì ṣe ẹ̀yà fáàlì. Mu'arabatul jari ta ló fẹ́ kún ọkọ̀ ọ̀gá ìwà kan àfáàní. Mu'arabatul fakiri ta ló fẹ́ kọ́ ní túwábíìsì tí ó kọ́ ní bísínẹ́sì àfáàní. Mu'arabatul maradi ta ló fẹ́ kọ́ ní mẹ́sì àfáàní. Tó bá ti fi lè fojú rẹ́ ní àwọn ó sì sọnù ó ní àfáà kan bí ẹsẹ̀ méjì báyìí kí àfáà lè rí mọ́ra mú mi nù. àfáà sọ yìí pé. إن المعلم والطبيب كلاهما لا يصانيهما لم يكرما واصبر لذلك إن جبوت طبيبه وكنا بجهلك إن جبوت معلما. ìyá pé olùkọ́ ni wọ́n àwọn tó wá jẹ́ olùkọ́ yìí tó máa ń bẹ láyé lẹ́gbàá lẹ́ni tí yóò olùkọ́ ìkan mẹ́rin
mẹ́rẹ̀ẹ̀rin gbọ́dọ̀ wá papọ̀ sáà olùkọ́ ọ̀padà pàdé lára olùkọ́ yóò déèyàn báyìí láti ṣe déèyàn ajẹni tó dájú pé gbogbo tó bá ṣòro fọmọ kéwé yóò gbogbo òfin ajẹyàn tí wọn máa wá ṣe yege àṣeyọrí fọmọ kéwé yóò sì láàánú mẹ́rẹ̀ẹ̀rin gbọ́dọ̀ pé mẹ́rẹ̀ẹ̀rin lọ pé sára nábì pé lákàdé jẹ àkùn. Rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Ìwọ̀n bẹ lára Nabi Muhammad àwọn sàhábà wọ́n pín àwọn kan wá ń bẹ tí wọ́n máa nẹ́bí wọ́n máa hú ìmọ̀ rẹ̀ gán àwọn kan bẹ wọ̀ wá. Tá a bá rí lára fáì lónìí nípa àwọn ọmọ kéwù kan máa hú ìmọ̀ rẹ̀ àwọn kan ọ̀ mọ́ ogun tí kò látàmú ni o. Àwọn kan bẹ lára nẹ́bí wọ́n máa hú ìmọ̀ nẹ́bí àwọn kan ọ̀ mọ́. Inú àwọn tí wọ́n máa hú ìmọ̀ nẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallama. Òun ni Umaru wa. Nínú àwọn tó máa wúlò máa Nabi Muhammad òun ni Abubakar wa. Nínú àwọn tó máa wúlò máa Nabi Muhammad òun ni Hubayda kọ ọ̀kan ní àwọn sahaba. Nínú àti ọkọ rẹ̀ tó jẹ́ nígbà Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Al-Qur'ani ti fi rí rẹ̀ pé wọ́n máa wúlò máa Nabi. Àwọn ará wọn jẹ́ ọ̀ma wúlò máa Nabi. Méjèèjì Al-Qur'ani wá dá sí nítorí ìtí ń jẹ́pà pin ẹ̀sìn jù láyé márífà ni òṣìṣẹ́ ọlọ́run tó sì tọ́ ọba ti máa ọba àdàdo ọmọ náà ni bọ́ọ̀pọ̀ ẹgbẹ̀rún tà bàbá wa àdùnnìyàmì sọ̀kò lọ. fún wọn wà ń ta ní ìwọ́n sọ kò sínú ilé ìbọn máa sọ fáwọn nígbà náà yọ ọdún tó fi wà bá ní àmọ́ béèrè lọ́wọ́ máa ń gbé wùdà lára rẹ̀. Àmọ́ àìpé bí wọ́n ṣe sáfù mùdáná ṣèkì àdàmù wọ́n jẹ́ bàbá náà. Tí wọ́n bá dá wọn àwọn lóṣù tí wọ́n bá dá wọn o. Ẹ̀jáàmù tó yí sí gan ni o. Wọ́n bá ti sọ wọ́n rẹ báyìí tó gbé síwájú owó lílá tó bá ti dá lórí òní ní máa làákà ìlú ọmọ fi mi. Ẹni bá súnmọ́ ní èèmọ̀ ni àwọn ni wọ́n máa lóyún sí láti ṣòfò. Tó wàhálà tábà ti di gidigidi yọmọ òbí à. Àbára ju tá a jọ fún un. Àbára tí mo kó àkọ́ni rẹ̀ ni wọ́n kó àwọn onímọ̀. Abubakar Yallahu ta'ala anhu. òun ló kọ́kọ́ ní fọ́sáìtì nípa Nabi Muhammad sallallahu alaihi wa sallam pé eléyìí kẹ́ẹ̀dùn kó ti wá ní ó ti wá lọ. Lọ́kọ́kọ́ wá lọ síbi yí pé dákun tá a bá ti wà lọ́dọ̀ rẹ̀ ká jẹun tán fún wa káká máa lọlé. Àdébùwá wo bẹ́ẹ̀ sì fún yín ká ẹ̀yin náà ní tèmi. Bá a ṣe wọlé rẹ̀ yìí fi nǹkan kan dí wa àtàwọn àyàwó rẹ̀. Àdébùwá báwo ló sì lè rí bẹ́ẹ̀ ọlọ́run ní kí wọ́n sọ òun gẹ́gẹ́. Òun ló dọ̀rọ̀. Bàbá sọ́ọ̀tì làásà. Ya ayyuhal ladhina amanu. Orí màá nẹ́bí lọ́nà fẹ́ kí wọ́n mọ̀ wípé àáfàá yín ni olùkọ́ yín ni ẹ gbọ́dọ̀ fún lọ́wọ́ ìyàtọ̀ wípé yẹ ayyuhal ladhina amanu. La tadkhulu buyutan nabiyyin illa yuzana lakum ila ta'amin ghayri nazirina inakum. Ẹ gbọ́dọ̀ wọlé ànẹ́bí mọ́. Náà wùdà ni pé àfi tí oúnjẹ bá dẹ̀rẹ̀ tí wọ́n sọ ìyọ̀dá fún ibi ẹ wá jẹun. Walakin idha du'intum fadkhulu fa idha ta'imtum fantashiru. Bí a bá ti pè yín ẹ wọlé. Wa idha ta'imtum fantashiru. Bí a bá ti jẹun tán ẹ tún dá. Wala mustanisina li Ẹ hadith. gbọ́dọ̀ lọ́wọ́ yẹ̀yẹ́ kankan lẹ̀ wá. Ẹ̀rọ awẹ́wà kẹ́ ẹ máa sọ lọ́gbà nábì kó o torí bẹ́ẹ̀ mùdírù ẹ̀gbẹ́ mùdírù wọ̀ ní ìsìn kọ́ ọmọ wa sọ̀rọ̀ àdìfàṣà tí ó fi wá ronú pé kò tiẹ̀ mọ́ mi. Mọ̀lá ẹ̀ ṣe àbúrò àti ìdí kan sí ìdí kan. Sahibul idrak. À ń tẹ̀lé wọn bọ̀ láti máa kọ́kọ́ jọ kan. Wọ́n wá wọ mọ́lò ẹ̀. Tó àgbọ̀ ọmọ mọ́lò lójú tì. Wọ́n wá fẹ́ bọ́lá ẹ̀dá Tinubu.
wọ́n lù tí wọ́n kọjá dé wọ́n á ní dódódódó ẹ̀ kó ní ẹ̀gẹ́ yẹn kọ́ lẹ́jà rẹ̀ bàbá bá ta gẹ́gẹ́ báyìí bàbá wa alájà kàdúrí àtàn nínú àwọn ọmọ tó wọn ni àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n padà gbà fún wọn bẹ́ẹ̀ àwa délé lọ́dẹ à ó ní mi ò gbọ́ ẹ̀wọ́ tì í ṣubú bàbá lákàn bí ó ń balẹ̀ ẹ̀rọ mọ́tò tẹ̀ ẹ̀rọ mọ́tò bàbá ní ayé ṣé èyí tí tìmí ò sọ́mà mi ni ìlú ọ̀fẹ́ lónìí kẹ́rin náà pé sọ́mà mi ni wọ́n á tẹ̀sọ̀ ẹ̀ ń bá àkọsẹ́ mi sí ìwọ̀n ọ̀sẹ̀ bá àkọ́tí báyìí kì í fà ọba ń tẹ̀sọ̀ bá àwọn tá ń fà òjò ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ nìkan dé bàbá yìí ní òyìnbó káàtà lọ́dọ̀ rẹ̀ àkàbí kí ló lọ fẹ́ ó ní mọ́tò eléyìí ló èwo ní fóònù ó lè lọ gbé kan fún tó fún wáyé sí bàbá fi ra wọn hàn lẹ́jà kan bí nàìjíríà tó o bá bá yẹn gbé òní mọ́mọ́ tó o bá ti súnmọ́ tó rà án náà ò ní túra lẹ̀ o tó o bá bàbá sí adájọ́ látara ẹ̀ nù tí wọ́n kọ́ ọmọ kíláàsì náà kà fún yóò ní tíṣà ní àfààní tí wọ́n fẹ́ jọ́ kàn yóò fi tẹ́ bá ń sọ̀rọ̀ bàbá àmọ̀ pé sótó bá wù ú àbáwọn àfa àti bàbá ọba àròjọ wákàtí mẹ́jọ àbáwọn ọ̀rẹ́ wọn gbogbo bẹ̀rù ni bàbá ti bá náà ṣe o tí bàbá bá rí àwọn alájọsọ tó dé àwọn ọ̀rẹ́ wọn ó ti ẹ̀ nípa pẹ́ẹ́jẹ̀ kẹ́kẹ́ ní abá lọ́dọ̀ ọmọ kéwú wọ́n sọ̀kalẹ̀ ní abá dé ọ̀dọ̀ àwọn àfa àti wọn ti sẹ́ pẹ̀lú wọn wọ́n sọ̀kalẹ̀ ó ní bí wọ́n ti bá fẹ́ lo wìláyà ti bẹ lára wọn lọ́wọ́ àmọ̀ pé nǹkan mi pamọ́ sí wọn lára Ànábì Muhammad sí ìsàlẹ̀ àdí. Ọlọ́run ẹ máa dọ́rọ̀ àwẹ̀ wà bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ànábì. Ìdádálì kú gánà yóò sì nàbí ẹ̀mọ́ ẹ̀sà ìmì kú. Ẹ ń kó nira bá ní. Wà ẹ̀sà ìmì kú wọ́n lọ́wọ́lá ẹ̀sà ìmì nílẹ̀ ha. Owó ti ti dùn yín, àdúgbò ọlọ́run ní ti lóòótọ́. Wà ìsásà àlìtùmùhùn náà màtá àǹfààní àlùhùn náà mi wọ́rọ̀ ìhìjà. Ọlọ́run á padà síbi ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ tí wọ́n sọ fún ànábì pé fi nǹkan kan dáwà àtìyàwó rẹ̀. Ọlọ́run tẹ bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ìyàwó ànábì. Ẹ fún ní wúrúmọ̀ àgbà fáàní láàrin ní àfáàní ni. Kìí ṣe bẹ́ẹ̀ ní wúrúmọ̀ gidi ni kẹ́ ẹ fún. Tẹ́ ẹ bá ń fẹ́ béèrè kankan lọ́dọ̀ àwọn rẹ̀ ẹ jẹ́ kí nǹkan kan dá yín kí ìgbàgbọ́ wà láàrin pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni kò wọ́n ti harí kùlù bí kò wà kùlù bí. Ọlọ́run ní ọ̀fọ̀ ẹ̀mí àtẹ̀mí tiwọn náà mọ̀. وما كان لكم أن تؤذوا رسول الله. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا. Àwọn tí ọjà nàbí wọn kọ́ kan ọmọ kéwù kọ́ máa ń gbà pé torí àwọn àfa rẹ̀ kéré bí àfa ikú rẹ̀ lè nífẹ̀ẹ́. Dákùsẹ́lẹ̀ wọn àlẹ́ yìí. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا. Àwọn náà sáré títí ronú ọkàn ọba ìkọ́ àlẹ́bí òun wọ́n fẹ́ ayíṣà lẹ́ẹ̀kan náà láyà wá gbé jáde kò sì tó sí kọ́kànnù yín gbọ́dọ̀ wọ́n fẹ́ yàwó ànábì láéláé. إن ذلكم كان عند الله عظيما. Ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tó ga ni. إن تبدوا شيئا أو تخفوه. Èyí ẹ fi pamọ́ àti ìtẹ̀mẹ̀ gbogbo. فإن الله كان بكل شيء عليما. Ọlọ́run kékeré lọ́mọ rẹ̀ sí lójú nítorí pé wọn ò máa nábì. Ọlọ́run wá gbé tàn kí ìlú wá wípé ta ni ó wá ní nàlá. وملائكته يصلون على النبي. Ó ní nàlá. وملائكته Èmi Ọlọ́run. وملائكته. Ọlọ́run ní dọ̀tọ̀ kí ìlú àfi ọ̀rọ̀ bá ti dàrú. Bọ́lá bá dàrú, Ọlọ́run àmútò kí ìlú wa mo sọ́mọ́ àti kẹ̀tùmọ́ lọ́dún ìta wípé yóò gbé pass ọjọ́ ìbéèrè. Kò sẹ́ni tí ó dàrú mọ́ lọ́wọ́. Àwọn afẹ́ àti bẹ̀rù òní ẹ̀jú. Àwọn fẹ̀lẹ̀ àwọn onímọ̀ tí wọ́n máa oríjìnà ọ̀dà mọ́ lọ́wọ́. Àwọn àlejò Ọlọ́run gan ọ̀dà mọ́. Àdúgbò ló ti kú fún mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn tí wọ́n máa ronú ní àwọn ọ̀pọ̀lọ̀ ń wà. Yóò mi bá a sí ní jẹ́ yóò mi bá a sí. Ayé àtàwọn lò tó fi dà máa lọ́wọ́. Ọ̀dà máa lọ ọbẹ̀. Ṣé àtúntò tó fi àgbẹ̀ tá a bá. إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر. Àwọn tó jẹ́ àwọn onímọ̀
mà ní àríyáwó ọdún tún dààmú òun náà lọ́wọ́ ní sọ pé áwọ̀. àwòkànlẹ̀ sí mẹ́fà alákọ̀rí àti wáyé kàwé àtúndì aláwùrúṣìá. ó débẹ̀ ní ló tóbi di ìlú tó ní bó ti dá ọ pé àtẹ́lẹ̀ ṣe wà ká tún yọ padà sí. kọ́lá àná yóò yí àbí lọ́wọ́ bàdá mọ́ ti hà. tó pọ́sibú. fàmátà wúlọ́ mi àtà ámì. ọlọ́run ló dé síwájú ìyàwó ya kú síbẹ̀ fọ́gọ́rùn ọdún. túmọ̀ bá a tàrú. ọlọ́run wá ní ìdílé padà á ní ìyàwó. kọ́lá kàmlà bísà. ọlọ́run níjọba ìlú ló ń jẹ́ ìyàwó. kọ́lá làbìsù yóò mọ ní ọ̀bàdàn yóò. ọlọ́run náà débi àbídájì àná débi. kọ́lá balà bísà ní àtà ọlọ́run níjọ àwọn tí lọ́gọ́rùn ọdún á ní ìyàwó. wọ́n torí lẹ́ẹ̀kan ní kẹwàá ṣàrọ̀ bí kàlámìyàtà sánà. ọlọ́run ní wọ́n jẹ rẹ omi tó gbé débi wọ́n jẹ tó gbé débi lábẹ́tà sáná ayé lábẹ́tà lọ́yọ̀ wọ́n ní pé kò jẹ́ ìdìbò yí padà rárá. وانظر إلى إيمانك ولنجعلك آية للناس وانظر إلى عظام كيف ننشزها ọlọ́run ní lọ́wọ́ rẹ̀ kúrò yẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé ní kó owó bó sì kẹ́mu tá a bá jẹ́ ẹran tó gbé. ثم نكسها لهما فلما تبين له ìgbà tó hàn sáà ní ìyáwó. قال أعلم أن الله على كل شيء قدير. ọlọ́dà nẹ́bí ọlọ́run àṣeyọ̀n ìbáṣe nẹ́bí àwọn náà wà lọ́dà nẹ́bí Ibrahim àwọn máa ń sọ fọ́nà ọba yìí pé. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى. ọlọ́run ọba oṣù ló kú tó kú òdì báwo ló ti fẹ́ yí kú fi hàn mí tẹ́ rí. قال أولم تؤمن. ọlọ́run Ibrahim àti onígbàgbọ́ máa ní. قال بلى ولكن ليطمئن قلبي. pàfọ́ọ̀mù fún mi kí kẹ́kọ̀ọ́ mi ò fi lè balẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ni. قال فخذ أربعة من الطير. lọ́mú ẹyẹ mẹ́rin kọ́ mẹ́yẹ àdàbà kọ́ mẹ́yẹ wọ́sọ̀wọ́sọ̀ kọ́ mẹ́yẹ kowé ìyẹn tó bá wọ̀ mẹ́rin mú mẹ́rẹ̀ ní kó wá mẹ́rẹ̀. فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا. kọ̀tẹ́ wá pín síbẹ̀ ni lórí òkè kò pín síbẹ̀ ọlọ́run tó bá pín síbẹ̀ tán. ثم ادعوهن يأتينك سعيا. ọlọ́run wọn ló gún ọ̀pọ̀ oṣù máa wẹ́ ẹyẹ tó gún tó ọba ti wá pín síbẹ̀ tán wá pè wọ́n máa pé àdàbà ẹyẹ àwòkó ẹyẹ wọ́sọ̀wọ́sọ̀ ẹyẹ ẹyẹlé ọlọ́run tó ọba ti ń pè wọ́n yá. يأتينك سعيا. yá tí mẹ́kà sáyà sẹ́yìn ẹ̀ máa ń rìn lọ́yẹ kó lọ́wọ́ sọ pé yá tí mẹ́kà kéra àmọ́ tó bá tún fò wá lọ́dà mọ́ Ibrahim lójú lọ́dà wọn lójú ọlọ́run ló rí wọn tí wọ́n máa rìn gẹ́gẹ́gẹ́. واعلم أن الله عزيز حكيم. Àtọ́lá fún àdúgbò àmẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ lónìí yan. Àtàwọn tó jẹ́ yọ̀gbọ́n wọn ò résì. Àwọn àfa wọn ò résì. Àwọn ànẹ́bí ọlọ́run ò résì. Ọlọ́run ní ìkárùn ti ṣẹlẹ̀ nù. Jẹ́ wá mú tòkìlù akẹ́fù àmọ́ ọwọ́ àmì tòkìlù márùn-ún láti mọ̀ pọ́jọ́ òun yọ̀ wáyé wọn lè mú mi nù. ذلك Ní Súrátù Làhájì wọ́n ń bọ̀rọ̀ bọ̀ wá ní dáríkà. ذلك بأن الله هو الحق Bí àná máa wọ̀ yà الحق tòkìlù àkọ́kọ́. وأنه يحيي الموتى Tòkìlù ẹlẹ́ẹ̀kejì wọ́n náà rìn mọ́tà tòkìlù ẹlẹ́ẹ̀kejì ni ẹ. وأنه على كل شيء Wọ́n náà wà lákùnrin ṣe قدير ìkọ̀dé tòkìlù kẹta nìyẹn. وأن الساعة آتية لا ريب فيها ọlọ́jọ́ ní bọ̀ wọ́n á nà sàkátà tó kí lẹ́rẹ́ kẹ́lí nìyẹn. وأن الله يبيض ما في القبور. wọ́n á nà má a يبيض ما في القبور. ọlọ́mọ ti bẹ̀rù sáré ní ìgbéjà mi. ipe tòkí nìyẹn máa ipe ìkárù ti ṣẹlẹ̀ sẹ́gbà pé ọ̀sẹ̀lẹ̀ ni irú àyíwá máa orímà nẹ́bí tí wọ́n ń wọlé rẹ̀ ń wọ́pù wọ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ṣẹjọ́ wíníwíní wọ́n tún máa fẹ́ sọ pé ànẹ́bí ní tújú lọ ọlọ́run ní tálẹ́dù ó ti tẹ́ sọ báyìí pẹ̀lú ẹ̀ ìnà ńlá à. وملائكته يصلون على النبي. ọlọ́run ti tòkí ní ara rẹ̀ yí pé anábì òní bá wọn ọ wà lọ sínú àbísì tọ́ka tẹ́ ma kí ni jẹ́ orímà àfa pàtàkì àfa báwo làwọn àfa ṣe tó báwo lọ́wọ́ ọba ṣe pọ́n wọlé tó
ọwọ́ àlọ́ dàbísà ní Muhammad sallallahu alayhi wa sallam báwo ló dàbísà nàbí kí nàbí mú àdàmú mi ní lẹ́yìnsà. lẹ́sà mi ni ummati. máa gbọ́ ànábì bó ṣe wí o àbí sọ yìí wọ́n ní lẹ́sà mi ni ummati. wọ́n lamu yóò jí ńlá kẹ́bí ìrànà. ànábì ní òsínú jọ mi ẹgbẹ́ apá àgbàlagbà jọ wa àgbàlagbà jọ mi tí ó sàfọ́lé ẹ̀kọ́ sàfọ́lé àgbàlagbà ànábì ní òsínú jọ mi. wa yarham saghirana. àyè tí kí àwọn ọ̀dọ́ tí kí ọmọ kéékèèké yẹ àgùsọ̀ ní ìrànà tí ọmọ wọ méke fún tí ọmọ wọ àgbàlagbà fún ànábì ní òsínú jọ mi. wa ya'rifu li alimina alimina haqqahu. tí ọwọ́ àmọ́ wọ̀tọ́ yẹ kó fáwọn àbá àlejò wa. lẹ́sàn mí náà. lẹ́sà mi ni ummati. kò sínú ìjọ mi nìyẹn kó ọmọ ma wà àgbàlagbà kó ọmọ ma ọwọ́ tó ń fọmọ kékeré kí kákan kókó tó bá a ma ìwọ̀ ìtìbẹ̀ mọ́ fẹ́ lò ìwọ̀ téèyàn fọmọ àfọ àlejò wa kó wa máa sọ débi pé inú àdúgbò mi lọ wà. rawahu ahmadu bi isnad hasanin. Ahmad bí isnad hasani kò rí àwọn èèyàn tí wọ́n tó báyìí bí ọba àbúrò Americas. ìjọ mi ọlọ́run ṣe dáadáa fún bàbá púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ ń jọ òun ọmọ ìjọ ọ̀dà bàbá rẹ̀ ní kò ní sí kankan láàyè. wọ́n mọ̀ wá sí kúrìmà àti bàbá òun fún bí wọ́n ṣàti lè wó rí ọmọ àfáwà náà ṣá. ẹgbẹ́ tí ṣe Adam ṣẹ́gbẹ́ kaba yìí. Mudir Markaz sàásì Mudir Markaz gba gangan wípé ní a bá ní taniọ́ wá púfù ara rẹ̀ níbi ìmọ̀. bí ọ̀gá ní sàkóso yóò tó àpọ́nlé gbogbo eléyìí ti ń dẹjọ́ tá a ń fà yìí ní ìsinyìí lákàyè débẹ̀ yìí bí lákàyè bá débẹ̀ ẹ máa fi ojú àná náà lójú sí wa. àwọn ti ká nǹkan jìnnà àwọn èèyàn sàfẹ́ ká máa padà síbi irú ọ̀rọ̀ tàná tí wọ́n délẹ̀ tígbà tí kò ń bẹ̀ àwọn àgbẹ̀bẹ̀ bẹ tí wọ́n délẹ̀ ìgbà tí kò ń bẹ̀ ó tẹ̀ yọ ọ̀ka ọ̀rọ̀ jìnnà ni níbi ń jáde pé kó ọmọ ọmọ wà fáfáfá ẹbí ló sì lùjọ wa àwọn afáàkẹ́ àwọn sọ yìí iyì tí wọ́n ní lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí iyì àwọn ànábì Ọlọ́run ní àdìsí ló fi múlẹ̀ fún abẹ́ ìbámu di àdìsí náà. روى أبو أمامة الباهلي أنه ذكر لرسول الله رجلان أحدهما عابد والآخر عالم. wọ́n dà nẹ́bí wọn bá ọkùnrin méjì wá al-alim wal-abid ẹni tí ń silọ́ọ̀ àtọ àfọ àti kọ́ ìrẹ́kọ̀ọ́ onímọ̀ tí fi máa ṣàǹfààní ọ̀wágbọ́n tá a nábì wí. فقال رسول الله صلى الله عليه وسلم Ànábì wa sọ báyìí pé فضل العالم على العابد كفضله على دينكم. Ànábì ní sọ ọ́nà àwọn ìdílé àwọn àfọ àwọn fọ́dúnlọ̀ rẹ̀ á. فضل العالم على العابد ọ̀gá fọ́dún mímà ní ilé ẹni tí ń silọ́ọ̀ lásán tí èso ní mímà. كفضله على دينكم. gẹ́gẹ́ bí ọ̀dá tẹ̀lé Ànábì ní lérè ìta fẹ́ẹ́ lè ta ló kéré jù nù yín. ثم قال رسول الله صلى الله عليه وسلم Ànábì ò tí ì wájú Ànábì bọ́rọ̀ yẹn lọ. إن الله وملائكته ó lọ́lọ́run sọ àbọ̀nà ìtọ́jà tó fa Ànábì nù kúránì Ànábì náà wà ló padà fáwọn afá fóní mímọ́ ó lọ́lọ́run وملائكته àyíká وعلى السماوات والأرض ìbẹ́nsọ́mà حتى والأرض àtìlẹ̀ حتى النملة في جودها àtàwọn èdè tí ń bẹ ẹnu fún ihò rẹ̀ inú ọ̀gbun rẹ̀ lọ́hùn. وحتى الهود لا يصلون على معلم الناس الخير. àtẹ̀jà tí ń bẹ ẹnu odò wọn ò ní ká kí wọ́n ṣe wọ́n ṣe àṣàlátù fún afọ́nímọ̀ ni. onímọ̀ dà wọ́n máa onímọ̀ rẹ̀ ni wọ́n ń ṣe kẹ́tẹ̀kẹ̀ fún ìtọ́nà òun wí fún òun gẹ̀gẹ́ náà kó àgbà náà ti dá padà fáwọn onímọ̀ ni. لا يصلون على معلم الناس الخير. رواه الترمذي.
وقال حديث حسن صحيح ورواه الطبراني وصححه الألباني في صحيح الترمذي. الحديث السادس كان الصحابي الجليل سعد بن معاذ رضي الله تعالى عنه. onímọ̀ àti kò wọn lọ́dọ̀ ọlọ́run ọwọ́ àná yìí pé ọlọ́run ọba kẹ̀kẹ́ fúnra ara rẹ̀ òun ló kọ́kọ́ fi dídí àwọn onímọ̀ hàn wá irú àti àwọn tí Ádámù àwọn tí wọ́n pera wọn fún abẹ́bẹ́ àkàrà wọn rí o ọlọ́run lójú oyé wa báwo eléyè àwọn àyè sẹ́yìn lásán nínú ẹ̀dá ọlọ́run tí ó yé wa bẹ́ẹ̀ ó sì fi hàn wá bẹ́ẹ̀ pé máa ń sílẹ̀ àwọn ọlọ́dọ̀ ọlọ́run ọba tí ó ní ẹ̀sìn tẹ́sìn ní ọlọ́run tí ń tẹ̀wọ́ bá ẹ̀sìn àwọn ilé ìlú ní ọ̀tẹ̀ ọba ẹni bá sí lọ́wọ́ bá ń sí Ádámù tí ń sí lọ́wọ́ tó ọgbà wẹ̀ bí wọ́n ti gbà ọyẹ sàkà bí wọ́n ṣe yọ owó àjì wọn bí wọ́n ṣe lọ àjì kò sí bẹ́ẹ̀ gbogbo bá dà wọn ọsọ ọlọ́run ní èyí tí ń gbà nìyẹn nítorí ńgbà tí ń sọ yí pé yìí dì náà sọ̀rọ̀ àtàlù mùsùlùmí sọ̀rọ̀ àtàlù dínà alhamdulilayi àdéhìí àgbàdo àbàyà náà lè fún wa pé wà má yìí lá àmàrọ̀ sólà hù. وأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصديقين والشهداء والصالحين àwọn ilé ìtàn tó wà lórí lọ́dẹ̀ yìí àwọn ẹlẹ́ni pọ́sì wọn náà sì ti gbà nítorí fún àmà fọlọ́run ló fojú ọ̀rọ̀ ọmọ ilẹ̀ bẹ́ẹ̀ nígbà wọn tàṣàbà pé mínà nàìjíríà yìí àtàkùnrin ẹ̀ka ní jẹ́ mínà nàìjíríà ní àwọn onímọ̀ yìí. àwọn àbáyé ó ti sọ pé ṣé wọ́n wúlò ayé lẹ́bí àti náà wọ́n ti dá bàbá tó kùmà wọ́n ti kò wọ́tà. wọ́tà. owó tí wí wí sẹ́mọ̀ ni àwọn sì dín kínà àwọn onímọ̀ ni àgbàdínà sọ́dà kú. ماذا حديث رسول أما تما باتا نبي بو أما هو والرسولون بالعلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. والملائكة وأولو العلم قائما بالقسط. أو الصالحين أو الإيمان كما النبي إبراهيم عليه الصلاة والسلام حكما وليكني بالصالحين. àtàwọn tó ní wọ́n sẹ́ lẹ́yìn ìdíjísí àwọn ànábì ọlọ́run ni wọ́n wà àwọn tí wọ́n sẹ́ra wọn bẹ́ẹ̀. ìbẹ̀ náà àdìsí ànábì orí ń bẹ̀ mọ́ra mú mi nígbà tó ọdún sẹ́yìn dàgbà o. ìtọ́ tìmọ̀ bẹ́ẹ̀ tó ọ̀tá àgbáyé bá wọ́n sẹ́yìn dàgbà àmọ̀ láyìlá ìlú àbúwá. والملائكة وأولو العلم قائما بالقسط. wà wúlò ní ìlú gbẹdẹ kọ tó wà máa yí pé wọn ò lè dá kí wọn bá jẹ́ ìmọ̀ wọn ò lè dá ànábì kí ni wọ́n wọ́n di ànábì nítorí wọn àmọ̀ kó tún wọn ni wọ́n bá gbọdọ̀ ànábì Ibrahim àgbà tó sọ pé yá àgbà ti ní kọ́ni. Adijani mílà ìlú. Mọ́làmì àti kàbà tẹ́mi ní àdìgásí ọ̀dọ́ sọ́wí. ọ̀rọ̀ mi lọ́sọ̀ bọ́ bá rẹ̀ àwọn ànábì ọlọ́run kí n tó rádọ̀ pẹ̀ wọ́n wá gbọ́ ànábì ọlọ́run kan tí wọ́n wá sí ìtura àwọn àbájá. èyí táwọn ọ̀kà kúrò ní wù àwọn ànábì ọlọ́run ni wọ́n ṣe ìtìrámù wọn jù nítorí fìmọ̀ bẹ́ẹ̀ ànábì Musa alẹ́ ìsàlámù ọ̀sẹ̀lẹ̀ tó bá lọ sí sọ́ọ̀tù ká ànábì ni àyíká ló tàbí nínú ànábì ni àfààní. wọ́n ìtì Musa wá sọ fún Ídírù yìí pé Attabi'uka la tu'allimani mimma ullimta rushda. ó ṣe kí ànábì ọlọ́run tó ayẹ kó sọ fún Ídírù ni níbẹ̀ orí ìlú ni ló yẹ kó lò àmọ́ àyíyá ìtẹríba ni. Hal attabi'uka. ọ̀fẹ́ òkú gàràgàrà kọ́ wọlé kọ́ gàràgàrà tẹ ayé mákàmákà dáhùn ìjọ rọrùn. Ala attabi'uka la tu'allimani mimma ullimta rushda. òun ṣe wá sọ yí pé iṣẹ́ ìjọba bí àtẹ́gbẹ́.
sọ pé ìjọ rọrùn Ali òrọ́ fìkúkà ó yẹ kó sọ pé Ali òrọ́ fìkúkà kí n sẹ́ni kejì ní wọ́n dẹgbẹ́ nù ọmọ kí wọ́n àtàfọ́ òní dẹgbẹ́ láyé. hali àtẹ̀bí òkè àlá àtúwàlìmọ́ni ní ìmọ̀ olè dárò ṣìdá. bẹ́ẹ̀ bá ní lóun kàn máa bí nínú ọgbà tí gbogbo rẹ̀ lọ́pọ̀ wọ́n tẹ̀lé akíndà wa ni o wọ́n ní àjùwà ni wọ́n tẹ̀lé. mo sàdá fún ọ pé tá bàbá kan á rán ọjà wòlíì darí bàbá náà lágbà darí àgbà tí wọ́n rí darí tó bójú nǹkan ni pé wọ́n sọ̀ kalẹ̀ fúnra wọn àwọn àjòkó yìí nǹkan máa ń kà fún mi wọ́n ní nǹkan máa ń ràn àwọn fẹ́ pẹ̀lú òdìrú mẹ́ta ti kú lẹ̀ okùn méjì wọ́n lẹ̀ ká. ọlọ́run àpọ̀ táwọn máa ń fà ní pé àwọn bọ́ọ̀mù dírú wọn ló dé rí àwọn tí wọn lọ lọ́dẹ rí wọn ló dé rí àwọn tí wọn lọ ọ́fíìsì torí mi nínú àìsàn ọ́fíìsì gbà bàbá bẹ ojú mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́rin kọ́ wọn lẹ́lẹ́kẹ̀ẹ́rin ní yí pé ọmọ àfa èyí ẹ̀gbọ́n ìyàwó àwọn ti dáná àwọn ojú mẹ́rin ẹlẹ́kẹ̀ẹ́rin kọ́ ọmọ àfa àwọn ọmọ náà mélòó lọ́wọ́ kú bẹ́ẹ̀ mélòó ló kú ọyọ káwọn yìí tọ́ wà láàyè àti tó ti kú. ọlọ́yin tó ti kú ní ibẹ̀ ni wọ́n kọ́ rí ó ti kú. èmi làbá rẹ̀ sí tí wọ́n kọ́ náà nílò. ibẹ̀ ìgbàgbọ́ lè yí wùyá ti ṣeré lọ wọlé ní. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọ́n ló kú ọdún èrí pé bàtújẹ́ ni pé tọ́jú èrí. kẹ́nu kan máa lọ pé òun lòun kọ́ sanwó olùsí gọ́fúnì èkó kọ́ wá níta kọ́ máa ṣe gidigidi yọ pẹ̀lẹ́ wọn. olódìlẹ́bì ẹlẹ́kẹ̀ẹ́ta ń kọ́ wọ́n ní ọ́fíìsì sáà tó wà lọ́fíìsì ní ìsinmi ẹ̀kẹ̀ta ń kú olódìlẹ́bì wọn lára kú à ń jẹ́ bàbá ìyàwó àwọn àní àwọn ni ó ń wá ń jẹ́ àfọ àwọn tó rọ́ máa àfẹ́ẹ̀lì àbúlẹ̀ yóò wọlé. bẹ́ẹ̀ máa ń wò wá yíwò yí pé ẹni tí ọ̀kan ti ń ṣe èyí ó kú tí àti ìdíyẹn yóò kú sínú òògùn ní ìrùkọ́ níṣòro wa tí ẹnìkan bá ti lè gbà báyìí yìí ga jù lọ kó máa wọ̀. wàdà iṣẹ́ fún ìta àbọ̀dúnṣọ́ yìí ẹnìbọ̀dì tó bá ti mọ̀ pé ọmọ kéwù lòún jẹ́ láyé yìí ẹni sì lẹ́rú lọ́lẹ́rù lẹ́gbẹ̀ẹ́ pé yóò débi lọ́wọ́ aṣọ̀gá tó bá dé tàná sálà níbi tó àwọn kó tàná sálà. wàláì mùdírù gbọ́dọ̀ sọ̀rọ̀ tí a bẹ mùdírù sọ̀rọ̀ sáré àjọ ni pé eléyìí àbúrò mi ni wọ̀dà mi kò wá lájọ fà á pé mùdírù eléyìí ànígbà o mùdírù náà yóò sì máa wọ̀ ẹgbẹ́ ni ìjọba ìjọba náà mọ̀ ẹgbẹ́ wọ́n máa wọ bàbá àbìyàn rí àbìyàn náà máa wọ̀ wọ́n báyìí. nígbà ọba ya wọ́n ò pé àwọn ọmọ oníwàlá yìí ẹ̀dá pẹ̀lú tí wọ́n lè jẹun sí ìjọba fẹ́. àwọn àti wọn bàbá àgbà wọn pé wọn ò ti sàpọ́ọ̀tì wa wẹ́ẹ̀dà sọ fún ọgbà mọ́ wáyé gbogbo tí a yẹ bàbá Ramadan náà kò sí ṣòro tí mẹ́jọ kò bá ti lè dúró èyí tó lè rọrùn lé ṣé yé bẹ́yìn. Yeye bẹ́yàn. ètò ọgbọ́n àgbọ́yé ẹ̀dá kùjàmá àgbọ́yé náà ní ìdíláyè ní o. àgbọ́yé anídìí àgbọ́yé láyè yìí gbogbo wàhálà àròjọ àǹsọ́sọ́ àbíjà àwọn ẹnìkan kọ́tẹ́ ẹ̀dùnkọ́ ọ̀kan tí olùdíjọ́ ọmọ ẹ̀jẹ̀ ń fi kùn án. ọ̀rọ̀ tó ti parí àwọn àyè kan bẹ tó dájú pé kò sí ṣùgbọ́n ní àwọn àṣàkùn sí ọ́fíìsì ọwọ́ abájá ìwọ́n náà ń para rẹ lọ àyè wọ́n náà ti gbé kalẹ̀ bẹ́ẹ̀. àdìpọ̀ láyè yìí ní ìsinyìí kó nígbà náà òun bá dìtẹ̀ sókè máa fẹ́ nìkan bẹ́ẹ̀. ọlọ́run ti parí rẹ̀ yẹ́nyẹ́ ìwọ́n tó bá ní tó fẹ́ mú bẹ́ẹ̀ ní kó darapọ̀ o sì lè sọ pé o ní ìtọ́ fẹ́ mú lọ́dọ̀ wa kódà ìyá ní ìdíwà láyé tún ní ìdíwà láyé jàmà. àṣùlọ́ yà yóò gbé bá àṣùlọ́ rárá láyé táwa yìí. lẹ́yìn bí ìmọ̀ mi
ló ti kọjá o pé ẹ̀fọ́ ká ẹnu ọmọ sọ̀kan ẹ má gbọ́ra ilé láì 25 years bàbá ti ló kálukú padà ẹ ti ló kálukú ká assignment tí ó ṣe àwọn tí ó lè dé ìnáwó láyé àwọn náà ní sọ́fẹ́ sí ààyè sọ ẹ̀kú wá ní gbogbo ẹ̀ ẹni jẹ́ lọ́dẹ̀ẹ́rú ẹjọ́ bá lóun lè sẹ́nu wá ní wá sọ fún wa pé òwe ṣe dúkìá wa àmọ́ májẹ̀mú yẹn mo fẹ́ lónìí yẹn ẹ̀dá májẹ̀mú yẹn ní pẹ́sẹ́ àyè tí a wà yìí àásọ̀kalẹ̀ bẹ́ẹ̀ nítorí wúrí mànyà ànábì ló fi hàn wá ọ̀gá bẹ́ẹ̀ náà sábà tó já sí tó ń má jù ìmọ̀tọ́rọ̀ fún jù ìmọ̀ ogun ní báwo la ṣe bí wú mọ̀ wá gbọ́ bá ànábì ṣe wáyé dé lọ́dọ̀ sáàbùnù màásì máa gbọ́ bó ṣe rí dákúndé kéwù dáwà. Àlọ́ sọ̀hábí olùjẹ̀lílù. Sọ̀hábí olùjẹ̀lílù. Sádùkùn Mùhásì. Sádùkùn Mùhásì máa gbọ́. Àlámọ̀lì ansọ́rì bíl hukumi bíl harbi. Mo ti bá wí yìí. Wàlámà àkìbára yàtì ìlànà bí sallallahu alayhi wa sallam àmọ̀ràn. Àmọ̀ràn nàbí omi tọ̀lìhì. Wọ́n lọ pè wá kí wọ́n bọ̀ wá dà nábì. Wọ́n á gbọ́ ànábì ṣe rí ànábì ní. Kùmù ila sayyidikum. Kùmù ila sayyidikum. Kùmù ila sayyidikum. Ara wọn ni ara wọn sábẹ́ ni àmọ́ ànábì máa pé àfa àdìyà ni olùmímọ̀ ni ànábì ní ìdílé fọ́gà yín fásitì yín ẹ̀dílé fẹ́ ní títí lóore jù nínú yín. فقعد عند النبي صلى الله عليه وسلم. Àdìsí mi tu wa. رواه البخاري. Wà á ní lọ́gbà wa, àdìsí mi tu wa wà. Àní mọ́mọ́ sọ̀rọ̀ àdàsẹ́yà yìí máa ń bá gbogbo àwọn sábà ní àwọn bá ti kàn bá lù bá dì. Àpẹẹrẹ tí wọ́n yàtọ̀. Torí pé onímọ̀ ni wọ́n. Àdìsí bẹ́ẹ̀ wá wà mọ́lá mú mi ní ọ̀rọ̀ àdìsí bẹ́ẹ̀. Àwọn ábùdù bá dìrì. Àwọn ni wọ́n wá sọ́dọ̀ àgbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀kan ni wọ́n ní bọ̀. Bàtà ànábì ọmọ wa sọ fún wa. Ànábì ní ẹdìdé fún tani ẹdìdé fún èèyàn tó dá níbi àbíyó ní mímọ àwọn yìí sọ̀rọ̀ bí yẹn bá sọ bẹ́ẹ̀ tí bàbá wa mùdírù bá ní gbogbo àwọn kí gbogbo àwọn afáàlú ọgbà tó ayé fẹ́ ẹdìdé fún ọgbọ àwọn tí wọ́n akọrẹ ara mi kí ọdẹ àná mímọ ìlú ọdẹ àwọn akọrẹ lọ bí àṣà àbí ṣe bá kan náà gbogbo tó àjọ wà láàyè yìí wọn ànábì wí tábà yìí àkùránì tẹ̀lé bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ mọ́lá mi ní. إذا قيل لكم انشزوا فانشزوا. المنشورات المجددة. إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا وإذا قيل لكم انشزوا فانشزوا. Torí wọ́n ní mímà ní láàrin wa, ibẹ̀ ìta nẹ́bí bí òun gangan ní gbọdọ̀ ṣe o. Bó ṣe ní àdìyẹ gbọdọ̀ bí ṣe kù, kìí ṣe èèyàn lásán. Tẹ́fẹ́ dùn nínú bọ́ọ̀sì gbogbo wa yìí rọ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Gẹ́gẹ́ ní. Tọ́ba ń bọ̀ tá a bá sọ̀ kalẹ̀ dandan ni bọ́ bá pàdé wá ń bẹ ní fọ̀rọ̀ mu. يا أيها الذين آمنوا. Bọ́lá bá lọ́ọ̀dún lọ́ka lórí ànásíwájú ẹnìkan bá mi gbèsè àlùfáà ní abẹ́rẹ́ ẹ̀dá tó lọ́ọ̀ fún mi gbàgbé báyìí. Wọ́n ní kí ló dé? Ó ní ẹnìkan gba 4,000 pounds gbọ́dọ̀ torí pé yóò mú wọn yín látọ̀dún kan kò mú wọn yín. Nígbà wọn wá nígbà yóò fẹ́ wá ní tòmọ́ náà da tó lè tọ̀ ọ̀sọ̀ gba nọ́mbà tó o bá ní omi kọ̀ rọrùn àmọ́ àyè yìí kọ́. Àyè yìí kọ́ o. Tó fi mà yí pé ìsìláàmù yẹn kò wá mọ́ wọ́n dà lẹ́yìn nìkan. Bẹ́ẹ̀ làwọn sábà náà wá ṣe é tìrá mi ẹni bá jẹ́ àfáà náà ni wọn. Báwo ni ọmọ náà mú mi ní ọ̀dọ̀ fún Abbas? ابن عباس لزيد بن ثابت الذي قال له النبي صلى الله عليه وسلم. òun máa sẹ́yìn òun máa ìmọ̀ alfarait. أفراد أمتي زيد. ìmọ̀ ogún bíbí lòun máa jù láàrin wọn. sábẹ́ gbogbo wọn àmọ́ àfáà ni ọmọ nǹkan tí wọ́n fi kú. أيعلمها بالفراهد. قيل صلى زيد بن ثابت على جنازة. wọ́n á máa wí náà táwọn sáájú máa ń fún àjà kí wọ́n máa fúnra wọn kí ni tiwa. sẹ́ẹ̀dù yìí ló wá kí n sọ fún kàrà. ثم قربت له بقلة. ìfowópamọ́ àmúmínì. ثم قربت له بقلة ليركبها. tó kí n jẹ̀ náà sàtá kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn wá ń bẹ̀rẹ̀ kan ọwọ́ fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kó máa lọ. فجاء ابن عباس. Bùnà Abbas onímọ̀ lòun náà o Bùnà Abbas wá dé
وأخذ بركابه. wọn náà bá sọ wá bá gbá kiri ìjánu ẹsẹ̀ rẹ̀ mú ọba mú kẹ́tẹ́kẹ́tẹ́ dání kó lè gùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mọ̀ ṣubú. وقال له زيد sẹ́yìn wa sọ fún báyìí wípé. هل يعني ابنهم عم رسول الله. ọlọ́run gbọ́dọ̀ ṣe pé lẹ́yìn fún mi ìwé ìjà nábì lọ́mọ abami bá kẹ́tẹ́kẹ́tẹ́ mú máa gbọ́. هل يعني ابن عم رسول الله. ìjọ máa lọ tiẹ̀ fi mílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dá sí i. وقال ابن عباس àbáṣì wá dá padà kú sẹ́yìn báyìí pé. هكذا أمرنا أن نفعل بعلمائنا. أمرنا أن نفعل بعلمائنا. bí wọ́n ti pa wá láti ẹgbẹ́ ká máa ṣe fáwọn àfa wa nìyà. ìgbẹ́ gbọ́gbọ́ tó wọlé dé ànábì kọ́ ànábì yẹn ti jẹ́ àmọ́ ọ́ ìjẹ́kádùn ọmọ láàyè wa pé onímọ̀ gidigidi ni ọ́. bá ànábì sọ apá aláṣẹ pé tá a bá ti láwọn onímọ̀ àwọn àfáàní wa kásẹ̀ ń rúmọ̀ wọn ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ọmọ àdàmú mímì. ابن عباس أيضا lọ́dọ̀ tó náà bá sí náà. يقول أقبلت أسأل أصحاب رسول الله صلى الله عليه وسلم الحديث فإن كان لا يبلغني الحديث عن الرجل. ìrẹ́lẹ̀ wọn náà bá sì lóye wa pé òun ṣe jẹ́ àfáàtò òun náà kí wọn máa gba àdìsí káàkiri àdìsí ló wà lọ́ba lọ́dọ̀ sábà kan wá lé wọn ló sùn wọn náà bá sì wá sùn sẹ́gbẹ̀ẹ́ kan nínú ìgbà yìí yẹ̀pẹ́ wá ń dà sí lójú eléyìí ló wá kí ló wá ní kí ló dé wọn wá gba àdìsí lè wọn gba kéwù ọ̀ wá lè dúró lè wọ́n tó lé jà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam ó tó wọ̀ gbọdọ̀ tó lè ní àti pa aláàtẹ̀fẹ́ gbogbo nínú àkámọ́ fún wọn ní wúrímà. أنا أحق أن يأتيك ó gbọdọ̀ á fún ọ ní wúrímà. وأسأله عن الحديث. bẹ́ẹ̀ wá ní kúmárù ẹ̀dá kan ta àná tí a bá ka àdìsí kúmárù yìí àánú ó sì yẹn pé báwọn ọmọ kéwù ṣe ń ṣe ní ìsìtí bẹ́ẹ̀ lórí. wọ́n ní kúmárù sọ fọ́mọ rẹ̀. يصيب عمر بن الخطاب منه عبد الله ó sọ fọ́mọ Abdullahi ó sọ fún báyìí pé. عندما طعن وحس الموت. nígbà máa ta abáfà tó ti wá ní pé ó ti ara àwọn tí wọ́n bẹ́ẹ̀ kú ti fẹ́ dé. يا عبد الله wọ́n ní Abdullahi. اذهب إلى عائشة أم المؤمنين وقل لها ada Aisha tó jẹ́ wúmi múmi nínà. وقل لها إن عمر بن الخطاب يقرأ عليك السلام wọ́n sọ bá lórí Aisha yẹn wá níbí má sọ pé àmì ìlú mi náà. ولا تقل أمير المؤمنين. لا تقول أمير المؤمنين lọ́dọ̀ Aisha. قل لها إن عمر بن الخطاب pé wọ́n kún àtọ́bì lọ́mọ wá o. يقرأ عليك السلام ولا تقل أمير المؤمنين فإني لست للمؤمنين أميرا ويستأذنك بي صيبين. ó ní ẹnìkan àdákan kó tún dé àmírù máa lókùnbà tí Aisha ń bẹ ànábì náà nílẹ̀ òun ó ní ìyọ̀dá náà kàfẹ́ kó bá ń lọ bà lórí rẹ̀ wípé kó dàpọ̀ bóun ṣe wo ikú ti wọlé bí ikú bá ti wá dé òun fẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ àlẹ́bí àtàbúbá kiri ó yọ̀dá nígbà tó wá lọ táìsà ló ń bọ́ fún wa jíṣẹ́ padà fún Umaru Umaru tún wá ń sọ padà fún pé tó ń bá wa kú náà ìsàmẹ́jì tó ń bá wa kú. احملوني على سرير. ó ní ẹgbẹ́ mi tẹ́lá ti dẹ́nu kó lè bá ẹgbẹ́ mi sí àyè mi ó ní ẹ má gbé wọn ẹ má gbé wọn ẹ gbọ́dọ̀ gbé mi bí abẹ́kẹ́ ẹ lọ sí ní ẹtú padà tó dà yí sà ẹtú sọ fún ibẹ̀ Umaru ní kó wọn wá gbá ìyọ̀dá lọ́dọ̀ rẹ pé síbò wo sùn bí. ibẹ̀ ẹ̀kọ́ táwọn sábà fi lẹ́yìn o bọ́ bá kó lọ́dọ̀ àwọn sábà lẹ́yìn yẹn máa stand up àwọn àyíká táwọn pè náà máa fẹ́ àwọn àgbà fẹ́ẹ̀sì báwo ni wọ́n ṣe wá ń lo úrímà láàrin ara wọn àwọn àyímẹ̀sì àwọn tá a pè náà àwọn àgbàfà báyìí lọ́dọ̀. الإمام الشافعي báwo Imam Shafi. صلى الشافعي رحمه الله الصبح قريبا من مقبره من مقبرة أبي حنيفة. wọ́n ní Shafi Abu Hanifa ti ìrìnàjò wa gbé lọ́dọ̀ Abu Hanifa lẹ́gbẹ̀ẹ́ tẹ̀rẹ̀ Shafi yìí wá kí wọn àṣùbà bẹ́ẹ̀ mọ́síábì ti Shafi yìí wọ́n làwọn yẹn bínú tí. ọgbọ̀dọ̀ kí àdìbò ti.
ọwọ́ ajé bẹ́ẹ̀ ni wọ́n á ń kẹ́sùn bá kọ̀ wá kí Àlámú yẹ fìlú tí wọ́n ní kùnú tún ìdá òsùnà tó mọ̀ àkàdà tó ń. Wàkílá làwù ìdálíkà. Bàbáàlà àwọn ẹ̀lìbàwù wà náà fi àdúrótì. Wọ́n ní kí n máa ya apá rẹ̀ tí mo mọ̀ pé kéèké lójú ayé àdúrà ni mo wà yí gbọ́dọ̀ tẹ́lẹ̀ bá fún. Láàárín ara àwọn sàábà nìyẹn àwọn àfa bí wọ́n ṣe ń fi pẹ̀lú àwọn àfa àwọn ènìyàn dẹ́kun tó bá wá rí bẹ̀ láàárín wọn torí àsìkò ọ̀nà tí wọ́n fi lẹ̀ fún wa ni wúlímà tí ànábì ní kí wọ́n máa ṣe ni bọ́lá ń ṣe fẹ́ ká wá ṣe wúlímà ànábì ni àwọn tí wọ́n wá àmàlẹ́ ànábì àyà oníwà fi pààrà níwà fi parí ẹ̀wà lọ sí ṣọ́ọ̀tì gíráàt. Àwọn tí àwọn àmàlẹ́ ànábì tí wọ́n mọ wúlímà ànábì ọlọ́run wá sọ fún wọn yí pé. Ayọ̀ lẹ̀bi náà mọ̀nú. Ọlọ́run ń tẹ́ ẹlẹ́gbẹ̀mí ọlọ́run ọba bọ́. Látùkọ̀ dìbò bẹ́ẹ̀ni yàda ìlà ìwọ̀rọ̀sùn nìyí. Ẹ bá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa sọ wọ́n kúndú rẹ̀ sáájú ẹ̀fà nàbí. Látùkọ̀ dìbò bẹ́ẹ̀ni yàda ìlà ìwọ̀rọ̀sùn nìyí wọ́n tẹ̀kún lọ́wọ́ iná lọ́wọ́ àṣẹ́mi òní àlímù. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní tẹ́lẹ̀ wọn. Ó ní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ànábì ẹ má gbà wájú ẹ̀sùn ọmọ. Ìyẹn bí tí a bá dọ́dọ̀ àfa rẹ̀. Mo láti ṣe àdàlẹ̀ bí àlọ́ ọ̀tá oore tọ́nà ṣe fún àbí ètí tó. Bọ̀dá yìí. Ẹ ń bá àwọn gba wìsá ẹnu wọn aláti bọ́. Wọ́n ní jọ́ táwọn gba wìsá yìí àwọn ọmọ báwọn ti gbà. Nígbà fáwọn sí Hádámà nàmájí. Òun iṣẹ́ wa dáhùn nàmájí àwọn ti dà fa táwọn ti ṣe wá sí lálejò yìí. Àwọn màlúmáàtì kan abẹ́lódà fa táwọn fi wọn kéwọ́ ẹ̀. Láà fọ́pọ̀ àti tí wọ́n ti lọ táwọn àti bóyá àní tó àwọn sì lò. Ọwọ́ ara wọn aládìẹ lọ́jà àdéhùn. Àkùkọ méjì. Àwọn afa kan lọ́wọ́ tó. Àwọn afa kan lọ́wọ́ sí. Gbogbo àwọn ń kí àwọn àfọwọ́nìmọ̀dá yìí àfọwọ́ngbá ẹja àmọ̀ ẹ̀yà àfa àbílọ́rùn níṣẹ́ àfa àbílọ́rùn níṣẹ́. Nígbà táwọn èdè àfa àtọ̀ kánú ibi rẹ́díwé àti àfa táwọn lọ kó adìẹ fún nígbà tó wá wọn báyìí táwọn àlọ́ wá níyà àjà. Dáńtò kàlíyà Dáńtò kàlíyà. Wọ́n ní gbólóńtà fún àwọn wí fáwọn bẹ̀rẹ̀ níjọ́ táwọn wá dé àṣẹ àdé táwọn nìkan jẹ́ dúdú. Láàrin àwọn fún tí wọ́n wọ́n dà wọn. Àwọn wá rántí ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ tá a bá àwọn sọ kí ló ń yàrá bẹ́ẹ̀. Hídímà àti wúrímà fà wọ́n máa wúrímà àfa wa nítorí ẹni bẹ́ẹ̀ ni ẹ. Wọ́n máa kéwú ládìẹ. Wọ́n rà wọ́n rà àwọn ẹlẹ́yìn tí wọ́n máa kéwú. Sọ́ra àná àti níta máa bá àyàn gbọ́dọ̀ dáhùn ẹ̀rọ ọ̀rọ̀ jẹ́ wá kó bá ń gbé bàbá ọmọ kéwú tí wọ́n rántí tó náà tó náà yàtọ̀ bó ti tà bárìkà rẹ̀ fẹ́ nínú. Gbogbo ẹ̀ tó wá gbé náà gbà yí lẹ́yìn náà gbà tí bàbá wa ẹ̀sìn ló bu wa bá wá. Ìdímọ̀ tí bàbá sí Ádámù máa ṣe bá fẹ́ sìn. Dede yi ni maa nan baba mu biri tori sẹ fún àfipá yìí fẹsẹ o ọ̀rọ̀ mi bẹ tí ò rọ baba mu biri tori lọ́rùn bá a fẹ́ ti bá yìí fún àbájú wa dé maria nígbà baba mi náà bẹ láyé kìí dàsẹ baba yìí kọjá èmi náà ní dàsẹ kọjá ibi ẹ bá fẹ́ náà dàsẹ. ìgbẹ́ni ẹ ìtọ́jà wọn lọ́nu baba wa ọlọ́wà ìlú lọ ní ọlọ́mọ náà jẹ́ kó wọ́n jù ẹnu wọn bó ti bọ́ wọn yà wọn bẹ nígbà yẹn ládájọ́ sí adájọ́ wọn bá yẹn wọn ayé ẹ̀dọ̀ àwọn ẹni káwọn sì ní tí ẹ̀ ti lọ ọ̀rọ̀ àwọn ìjọ nígbà tí wọn náà fẹ́ wà fáwọn àwọn ẹni tí ẹ dá fáà ní ibi wọn bí ti dé jọ náà wọn ò túbọ̀ lọ kí wọ́n dá fáà náà wọ́n ní wọ́n dá fáà ẹ dá fáà ìyẹn làwọn sọ wọ́n dá yín bá yín ló dá fáà náà làwọn wá tẹ̀lé wọn wájú olódò àfẹ́sì kí nìyẹn wọ́n ní mà lẹ́yìn àti àǹsọ gbogbo àwọn yòókù náà yìí pé káàní bí ọwọ́ àdáàní kẹ́ mọ́ àwọn wíìmà rẹ̀ ẹ ti fún. تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي
gbólóhùn yóò gbọdọ̀ ga ju wọn fún àyín lọ mọ́. ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض. ẹ gbọdọ̀ jáde máa fún àyín máa bẹ́ẹ̀ sì máa jáde mọ́ra yín láì mọ̀ kẹ́kẹ́rẹ́. أنتم عملكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله. ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń tẹríba tí wọ́n rẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad. أولئك الذين امتحن الله قلوبهم للتقوى. àwọn tá a dáwọ́ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́wọ́ bá nìyàn. لهم مغفرة وأجر عظيم. ọlọ́run ní àlìmákífírà ìdí jẹ́ àforíjì àlìmákífírà ń bẹ fún ọwọ́ àjẹmọ́ ní àtúwọ́ ìyà tó tóbi. إن الذين ينادونك من وراء الحجرات. gbogbo àwọn tí wọ́n pe ànábì lẹ́yìn fèrèsé sọ́ọ̀mà òjúráàtì yẹn nìsín ìwọ tó ọmọ fóònù lónìí tó ní nǹkan gidi tó sì tó àgbẹ̀ bàbá wọn àgbẹ̀ ta ni ẹ̀wọ̀n kan ní kiri ayé ayé ń kó nìyẹn lò àbí ká wá pè wọ́n ayé nípa sọ́ńtẹ̀ fún ìlànà kò ní bẹ́ẹ̀ ayé ayé ọlọ́run gba àwọn tí wọ́n pe ọ lẹ́yìn fèrèsé o. أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم. ọlọ́run tí wọ́n máa tó ń ṣe tí wọ́n bá fi lábàdàdà máa ní sùúrù tó fi wá jáde sí wọn tó ṣe tọ́tọ̀ wá ní wọn. لكان خيرا ọlọ́run ti لهم. máa lóore fún wọn. والله غفور رحيم. àwọn bí a ti ṣe fún torí pé ọ̀dáwọ̀ ẹ̀lú والله غفور رحيم. ẹgbẹ́ ti pé húrímà tá a fáwọn àfa wa òun ni húrímà tọ́lọ̀ ní afa àgbẹ̀bí tó lólùkọ́ àgbà àwọn àfa wa ni àlùmọ̀lẹ́mà wọ́pùsọ̀tì àbíyá àwọn tí wọ́n bá ti take place tí wọ́n bá ti gba sẹ́yìn wọ́n ti dẹni táàfù ní húrímà táàfù ní ọ̀wọ̀ gbogbo àwọn tọ́lọ̀ ti fi yé láti fi ìlú bàná. بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. díẹ̀ tí èyí nítorí mọ́nájú ànábì ó yàtọ̀ fún mọ́nájú ànábì míì mọ́nájú ti àwọn ànábì míì òun lọ́ba náà àtìrìsì àlá amúhàdìyí. واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. mọ́nájú tànábì ò rí bẹ́ẹ̀ mọ́nájú tànábì ní àlámà ájí tó ní. فإنهم لا يعلمون فإنهم لا يعلمون. mọ́nájú ànábì làwọn tí wọ́n béèrè ìyà lọ́dọ̀ ànábì yìí pé ẹjọ́ rẹ ti pọ̀ jù. إن كان هذا هو الحق من عندك tó bá jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ tó ń sọ. فأمطر علينا حجارة من السماء wọ́n máa rọ̀jò yàkàlẹ̀ láti sábà ní ìsìn. أو ائتنا بعذاب àwọn ìdílé bíi أليم. asábì náà ní bíi asábì àbí kóbíyà náà wà á pọn wá gbọ́n tó lọ́wọ́ ọba sọ. وما كان الله ليعذبهم وأنت فيهم. àwọn àńdà fi ní àwọn ìdòkó yìí. wọ́n wá dìnnà àwọn ọmọ àwọn àńdà fi wọ́n jòkó wọn. ما كان الله ليعذبهم وأنت فيهم. àwọn náà ní kí n jẹ wọ́n yà tó sì bẹ̀ láàmì wọn. وما كان الله معذبهم وهم يستغفرون. ọlọ́run yóò ṣe lẹ́tọ̀ọ́ sí wọn tí a bá wà fèrè yìí. gbogbo àwọn tí ọ̀rọ̀ èyí ń ná àwọn èèyàn wa náà ara wọn náà ni wọ́n. ọlọ́mọṣà sàmánà wọn. ọlọ́mọṣà sàmánà wọn. ọlọ́mọṣà sàmánà wọn. ọlọ́mọṣà Muhammad. bàbá wa Sheikh Adam. ọlọ́mọ ayọ́rù sí wọn. yọ́rù sáwọn òbí wọn. yọ́rù sáwọn àfa wọn. yọ́rù sáwọn ìyàwó wọn. yọ́rù sáwọn akéwù wọn. jàmá wọn. yọ́rù sáwọn ọ̀rẹ́ wọn. ọlọ́mọ àpẹẹrẹ sí wọn. bàbá wa Mudiru tòní. Bàbá Mudiru tèmi. bàbá wa ọba ìlú Ìlọrin. Bàbá ọba ìlú Ìlọrin. wọ́n ní ká máa sọ pé bàbá lágége. Wọ́n ní ká máa sọ pé bàbá lágége. Tòní. tànánà ni tòní. Tànánà ni tèmi. ọlọ́run. Ọlọ́run. ọ̀gá rí wọn pẹ́. Ọlọ́run ní ẹni wọn pẹ́. má ṣe ilé ilẹ̀ ọ̀kan tó kù tẹ́sí láyé. Má ṣe eré ilé ọ̀kẹ́ tó kù tó ṣe láyé. àti ẹnì kọ̀ọ̀kan àwọn náà. Àti ẹnì kọ̀ọ̀kan wọn náà. اللهم أنت عبدتنا آمين. ورزقتنا مدينا اللهم ارزق الفقراء في آمين. سيادة في علم
كفاية في الرزق آمين. صحة في البدن توبة قبل الموت آمين. وراحة عند الموت آمين. مغفرة بعد الموت آمين. جاوز على الصراط آمين. والنجاة العيسى آمين. يا ذا الفضل والإنسان برحمتك يا رب العالمين آمين. يا مالك الموت آمين. ويا سامي الصوت آمين. اللهم اجعل المعبود في قلوب المؤمنين آمين. بلغ إلى 120 سنة آمين. من غير بسوط آمين. ومرض آمين. وسكت وفقد يا معين اللهم أرنا الحق الحق وارزقنا اتباعه وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبله حي ولا حي بعده ولا مثل حي يدوم كما يرى لقد سبقت كلمات العباد المسلمين المنصورون وإن جندنا لمغالبون حسبك الله حسبك الله حسبك الله حسبك الله حسبك الله حسبك الله ومن اتبعك إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله تعالى عليه وآله وسلم تسليما سبحان gbogbo àwọn tá à ń lọ pé ká dúró àwọn bàbá mi ní òfin sọ̀rọ̀ ẹ má jáde láì fi sálámà rún ọ̀tọ̀ bá jáde wé sálámà. آية الكرسي سليمان بن بارك يا إلهي فسوي الأمراء وأمن تمام ogun kìíní kan jẹ́ pé níbi mark àtàlí àdúrà bàbá tirẹ̀ ní panifẹ́tà ẹnìkan kì í bára pẹ̀lú kuma kálukú wa ti ta nákàtàrà farabalẹ̀ fún àdúrà bàbá wa lágbègbè láti fi alẹ́sọ̀ láti fi dúpẹ́ fún àbá àwọn tí wọ́n bá sọ̀rọ̀ náà tán ní sèé wáyé sọ́nà làbíà yóò dọ́dọ̀ babaláyé mọ́míkà ìlú wọ́n jíṣẹ́ 10,000 naira yín gbogbo ẹni bá tún fẹ́ mú akíwà bó tó dìde ẹ̀pá náà lù olómele tó ní kọ̀ọ̀kan tó bó ní yàrá ìbá lòun ọ̀lọ́ra rẹ̀ ọ̀balẹ̀ mọ́kàsí yàwó lù 5,000 naira alásàlátù mọ́kàsí àjà 10,000 naira ẹni bá fẹ́ mọ́ mi wà kọ́ máa mú wa tí ó kó wa tí a gbọ́rọ̀ yìí fúrúmù àwọn àfa ó gbé àlọ́dà àwọn ànábì ọlọ́wọ́ ó sọ wá kálí sọ́dọ̀ àwọn àfa Mọ̀lánà Sheikh Adam ọba tí Abibullah oníkẹ́wàá gbà ọ̀rọ̀ tí gbogbo wa kọ́ àtàdúrà látọ̀dọ̀ bàbá wa Lágége gbogbo alápapọ̀ lẹ́nu bàbá wa Lágége wọ́n ní àfarabalẹ̀ ṣe ní ìlànà kan fún Mọ̀lánà Sheikh Suleiman ẹ wo iye wákàtí tí wọ́n fi sọ̀rọ̀ ẹ wo iye iṣẹ́ tí wọ́n ṣe lórí kí wọ́n fẹ́ balance nínú ọgbà yìí ẹnu bàbá Lágége náà ń dùn pé àwọn dúpẹ́ lọ́dọ̀ náà ọ̀tọ̀ ní friendly match ọ̀tọ̀ ní match tí yẹn lọ gbá ọ̀tọ̀ ní home match ọ̀tọ̀ làwé èyí tí wọ́n gbà yìí ilé ni wọ́n ti gbà gbogbo ayé sì mọ̀ pé wọ́n gbà kan ọlọ́wọ́lá Sheikh Adam yọ̀wọ́lá àjọ tí wọ́n mú yín wá bá Sheikh Adam yọ̀wọ́lá bí ọ̀rọ̀ yọrí sí i bàbá wa Lágége ní ọlọ́dẹ́kẹ́ mi ti inú ogun gbogbo ẹ bá wọn ṣe àmìlẹ̀ kan náà ẹ̀jẹ̀ ṣe àmìlẹ̀ kan sí i ẹ̀jẹ̀ ká mi wá kọ́ lọ sókè dáadáa bisimilahi inna ataynaka bisimilahi rahman rahim inna ataynaka al-kawthara wasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar bàbá nìkan ni wọ́n sọ̀rọ̀ nísìnyí ẹni pé lọ́dún tó lọ náà tá a ṣe ọ̀lódì bàbá nìkan náà wọ́n sọ̀rọ̀ tí wọ́n ti ṣe rọ́bà náà nìkan bá Ìkòròdú 20,000 naira jásàdéhùn wọ́n ti mú wá nísìn ẹjọ́ bá tún sàdéhùn náà kọ́ máa mú wá nínú ọ̀rọ̀ tí bàbá ọba wa sọ náà ní àdúrà fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ bí bàbá ló kàn nísìn kò sí tipátipá kankan mọ́ àsìkò kí wọ́n máa ń sinmi ní àwà yìí bọ́lọ̀ jẹ́ ká rí bàbá pẹ́ àdàwọ̀ sádàwọ̀ máa hà. wọ́n ní ká jókòó wọ́n ní ká jókòó.
bá àdébí wọlé ọ̀la. Sallallahu alaihi wasallam. Àwọn bàbá ní kí àwọn tó ṣe àgbèsí wá sí bí àlùfáà wa Sheikh Suleiman ṣe. Wọ́n ní káwọn kọ́kọ́ wọlé pẹ̀lú kíkí àwọn àlùfáà lórí ìjókòó. Ìgbé ní ọwọ́ ọ̀tún mi báyìí. Ìkọ́bá tó màkàzì yìí ní Lagos State. Àwọn Sheikh Musa Agboola òkè púpọ̀. Ní àṣà àwọn ìbò wọn ní ìnàfíṣẹ́ṣà ọ̀rọ̀ yíṣù ní kọ́ bá gbà àwọn ní mo kọ́kọ́ kí mo tàmá ìgbó yẹ tí wọ́n wà ń pílé ní tẹ́lẹ̀ ṣùgbọ́n sára bí kan àbí kejì wọ́n lè mẹ́jẹ kí wọ́n bá wà ní ibi ọ̀nà tó jìn àtàwọn làlórí míì àti gbogbo àwọn chairman fúró tó wà ní Lagos State lábẹ́ àwọn ṣẹ́wọ̀ wa Musa Agboola mo kí wọn púpọ̀ fún akitiyan àti ìgbékalẹ̀ ètò yìí ọlọ́run bá kí ó oyin tó máa kọ́ yín lápá ó sì jẹ́ kí ẹṣin pẹ́pẹ́lẹ́ kárí ní pẹ́ ọláyà níwà Muhammad àti gbogbo àwọn akúnilápá tí wọ́n ń bẹ pẹ̀lú yín ọlọ́run bá kó kún ẹnì kọ̀ọ̀kan náà lápá. Mo fi kí gbogbo àwọn àfáà kí àfáà wa Abdulrazak Ìṣọ̀lá láti Kòròdú náà wọn olólùfẹ́ nákàtí ni wọ́n púpọ̀. Padà sí àlàáfíà mi níbí náà ni Fadilatu Sheikh Abdul Wahab Al-Gamawi ẹ̀kọ́ ní ọlọ́run kó jẹ́ káàrí wọn pẹ́. Mọ̀ ń bọ̀ ọ̀dọ́ àfáwà Suleiman Sheikh Suleiman Farahu oníkíjìpá Al-Miskinu Billah ọlọ́run kó fún ní ọlọ́rọ̀ ẹ̀mí ẹ̀ ó sì fún ní àlékún mímọ̀ àlékún bayan àlékún tìbúyàn ọlọ́run bá kí ó bá wa ṣe fún iṣẹ́ tí wọ́n wá sí tí wá ṣe gbogbo wa la gbádùn ẹ̀ a sì kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ó fún èmi náà ní ọwọ́ wọ́n fún mi lọ́wọ́ bẹ̀ sọ tẹ́lẹ̀ náà mú àǹfààní tèmi níbẹ̀. Ọlọ́run kó jẹ́ kó ṣe pẹ́. Àmín. Aláyà kọ̀ọ̀dá.
kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wá láti Ìlọrin. Dr. Khalilullah Ibrahim Usman Khalilullah mọ̀tún rìpítì Khalilullah Usman ní Gbódòfò ọlọ́run kó lọ́rẹ̀ ní wọn. Àti Dr. Abdulrasheed Mọ̀pátẹ́ Àmọ́láòtí ọlọ́run kó lọ́rẹ̀ ní wọn. Gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n wà ní Jami'a Ìlọrin àti Jami'a Hikma àti Kwasu kí ọlọ́run kí ó jẹ́ ká rí gbogbo wọn pẹ́. Ọláyà Nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí Haji Abdulkadir Amin Onílé márùn. Muhammadul Amin Muhammadul Amin Abdulkadir Muhammadul Amin onílé márùn kí ọlọ́run kí ó lọ́rẹ̀ mi àti àjíwá Ismail Ọláòtí. Gbogbo àwọn chairman wa lórí ìjókòó Haji Abdulkarim Jibril Abdulkarim tó wà bẹ́ẹ̀ kó ọgbà ló máa ń náwó sí gbogbo wọn lára kìí sí ní ti mákàzì bí ní ọlọ́run kó ipò tó tó ti ṣe kó ṣe fún. Ọláyà Nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo wọn tí wọ́n jókòó bẹ́ẹ̀ ní rẹ̀mí ní àǹfààní àti máa dárúkọ lọ àwọn ọlọ́mọ ẹnì kọ̀ọ̀kan. My professor wà bẹ́ẹ̀. Tí àwọn ìkú bá há díẹ̀díẹ̀ àwọn tí wọ́n máa ń bá wa tún sí nínú ni. Gbogbo jàmá gbogbo wa lọ́kùnrin lóbìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọjọ́ ti lọ. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ti lọ púpọ̀. Òṣèlú dáadáa náà káwọn àgbàlagbà jókòó pẹ́. Àwọn ilé kí ó la wá. Ilé kí ó la wá. Wọ́n ti kọ́ wá ní ìsìn àfáà sáàfáà wọ́n máa kọ́ra wọn lé. Bẹ́ẹ̀ni. Ẹ̀sìn ni. Ẹ̀kọ́ ni. Tí méjèèjì ìtọ́lọ́ ń ṣe pàtàkì ẹ̀ dá nẹ́bí pàtàkì ẹ̀. Sallallahu alayhi wa sallam. À ń ṣe mọ́lídìí ànẹ́bí. Sallallahu alayhi wa sallam. A fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ tí ànẹ́bí gbé fún wa tó yẹ ká máa ṣe tá a fi wà ní ohun náà. Láti mùsùlùmí dáwà umma wa ní mùsùlùmí wo fi dá. Tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá dá ló fi dá. Àwùjọ wa lè dá lọ́nà ẹnì kọ̀ọ̀kan táwọn àfáà bá dá. Àwùjọ ó dá. Ẹ̀kọ́ lakọ́ra wa nípa ànẹ́bí, nípa ìwà ànẹ́bí, nípa súnà ànẹ́bí. Ẹ̀lákùn ṣe àìṣọ́ ní súnà ní ìsìn. Alhamdulillah bàbá. Oní súnà ní wá. Bẹ́ẹ̀ni. Àbáwọn èèyàn ní ìwọ̀n ọ̀rọ̀ mọ́lìdì gẹ́gẹ́ bá fà tí rí. Àbáfà ayọ̀ lórí ní Amẹ́ríkà. Ẹ̀bí díà ní lọ́dọ̀ àwọn ẹlòmíì. Ànẹ́bí ṣe. Chairman, àlùfáà wa Musa ni wọ́n wí. Àmọ́ wọ́n ti bá wa fèsì ẹ̀.
wọ́n tún wá máa wò ó pé wọ́n kàn jókòó síbẹ̀ náà ni wọ́n ṣàpawó wọ́n náwó wọ́n náwọn ṣe mọ́lídìí ànẹ́bì àyílà lọ máa dìde aláṣà yìí wọlé máa dìde ẹ̀rí pé wọ́n ṣe alùsùnà wọ́n ṣe onísùnà wọ́n ṣe mùsùlùmí dáadáa ara ń tàwí yẹn as-salatu fi awqatiha àmọ́ nínú ìjókòó náà ẹ̀kọ́ tá a kọ́ òun ni àáfàá sọ fún wa wípé ọkà fánú àdìsí fọ́dúlù làálìm alàlẹ́ ààbì so kàfọ́dúlì alẹ́ àdìmẹ́àkọ́ so tó bá yá sí fọ́dúlù làálìm alàlẹ́ ààbì kàfọ́dúlì rasulillahi ala adna as-sahaba ọ̀rọ̀ sàábé ọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ẹ̀mẹ́ náà ṣe ń sọ yìí láti pé ìmọ̀ta kọ́ ń bẹ̀ ìmọ̀ta ń lò àti ìmọ̀ta kọ́ níbẹ̀ tá a lò tẹ́sìn wọ́n fi dúró àṣẹ ó dájú ká dìde ká kóra wa dìde fíì ó yẹ lọ táàtún jókòó tẹ́lò ní òní tẹ́sẹ̀ wọ̀ tó ní gbé mọ́ èyí ń lọ́la bẹ́ẹ̀ sì ni ẹ̀ńtà ń wí ní gbé àwọn àfáàdé wọ́n ṣe sára àdís láfíà àwọn mọ̀láìkù tó pọ̀ ọdún mẹ́rin lọ àwọn mẹ́rin gbajúmọ̀ inú sára tí wọ́n ṣe yìí sára àdís tí wọ́n ṣe tí wọ́n fi kọ́ wa ní fíkíù inú fíkíù yẹn náà ló fi yé wa wípé àwọ̀kọ́tù sọ̀láàtì mẹ́ta náà sí ni waqtu ikhtiyari wà waqtu laluri wà waqtu qadai wà èyí tó bá kọ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta sọ̀láàtì fi àwọ̀kọ́tì náà sí ni Ayakola kásá kí o yẹ. Áàkì so waqtu ikhtiyari ó lè kọjá kò sì sí nǹkan tí mú kọjá tí wá àsìkò míì bá tó ló tó ná. Bẹ́ẹ̀ni. Àsùbá àsìkò àlùfájà ni. Kí tóun yọ. Títí tóun ó fi yọ. Kódà nù hadísì mi. Ànábì pẹ̀lú àwọn sábẹ́ wọn dá lóko pọ̀ ni wọ́n wá pàgọ́ wọ́n sùn fáá. Oòrùn ló jí wọn ẹ̀ta oòrùn ló jí wọn ẹ̀ta oòrùn tó jí wọn wọ́n sì sí ìkásùbá ẹ̀ta oòrùn tó jí wọn yẹn ni wọ́n fi ó dé ìwọ́ ṣáṣe káàmù Ẹja máa kéwòn rẹ̀. ákìrùn wọ́n sì kí òun ló bí sọ̀lú Manchester ìtọ́sùtùn Ayakola. so ìyẹn bẹ́ẹ̀. Àyílà táwa wà lábẹ́ àyílà òsì bèjì àyílà tàlásàrì ìkẹta náà ni wọ́n zòwòrá ní méjèèjì ìkan tọ́ra fún nàhárì níbẹ̀rẹ̀ ìkejì tọ́ra fún ẹ̀ níparí àti ìsọ̀dá tọ́ra fẹ́yìn nàhá etí ọ̀sán bẹ̀rẹ̀ àti etí ọ̀sán parí. Tọ́ra fún méjèèjì ni òun làwọn ní fíkì òpé sí wípé yòtọ́lá kò zòhòrá ní ìdẹ̀rá kẹrà káàkiri ní qabla al-ghurub. Ayakola. So a sì ní àyílà a sì ní àdáṣà. So ọ̀rọ̀ fíkì dẹ̀lí ìdìbọn làwọn dẹ̀lí lórí fíkì fíkì dẹ̀lí ọ̀tọ̀ àwọn olóò fíkì àríkẹ́ni ní wọ́n pè é tí wọ́n kó lè fíkì dẹ̀lí dẹ̀lí lórí fíkì òun là ń lò òun làwọn lò òun là sì báwọn bàbá tí wọ́n bá so nípa bẹ́ẹ̀ òun sí ekú mú ẹ̀ ìwọ tó fẹ́ mú wa ètè yá ká ẹ̀ sí ẹ padà àfi hákalẹ̀
àmàlé ó lè wá náà àwọn tó mọ̀ wá ń ta ní ìsinmi tí wọ́n sí kí o lórí mo rò wípé láìfù ni wọ́n ń ṣe kí ìyẹn náà àwa tí ẹ gbé fún àfáà Suleiman wọ́n ní ya bari al-Kawsar bariyan laysa yutqinuhu la taslim al-Kawsar fati al-Kawsar bariya tá a bá gbé ọfà fẹ́ni fún mọ̀ ń ta tó bá ta ọ̀gangan rẹ̀ gan-an ni ó ta sí ẹni tó mọ fà á gbé àtẹni tó mọ fà á ta sọtí gbẹ́fà tí ò bá gbé dáadáa táfàtáfà ò ní rí ta torí kò ní tọ́ àtẹni tó hun ọfà tó gbé ọfà àtẹnta gbé fún wípé kó ta àwọn méjèèjì ni wọ́n lámàáyì ọ àfáwà Suleiman Farouk orí ìta ọ̀nà tó fi gba ìta kìí ṣe tèmi tó èyí tó yìí ní òsì kìí ṣe ní ọ̀kẹ́kẹ́ kìí ṣe ẹ̀yìn ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ rárá. ṣùgbọ́n gbogbo ara mọ̀ ló ní kàkà yìí ẹni tí ó dẹ̀ ẹni tí ò ní mímọ̀ náà máa ìpé mímọ̀ ìta ẹni tí ò ní mímọ̀ ẹni tí ò ní mímọ̀ ọmọ bọ́rọ̀ sí jáde ó máa ń gbé ọ̀rọ̀ tó jáde ọ̀rọ̀ mímọ̀ ni ṣebí táfọ́jú ò bá rọrùn ṣé kó òun ta sí lára ta sí lára yóò máa ń gbé gbẹ̀ngàn wà ń ta tó ń jẹ́ oòrùn. So oríta inú ríríta ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ó practicalize ọ̀rọ̀. Theoretical aspect àti practical aspect. Theoretical aspect tó lè sọ ọ̀rọ̀ dùn. ọ̀rọ̀ dùn. Ọ̀tí kó má lò. Àmọ́ nílò. Àmọ́ kéèyàn lò ó kó sọ kó tó wá lò ó méjèèjì ló ṣe fún apapọ̀. Ó sọ bẹ́ẹ̀ni ebi tó ti wá lò ó lówó tó tún náà. Òun lówó tó náà níbi ìgbẹ́ tó ń ọ̀gẹ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ hórímọ́ ààyè tí gbogbo wa ti jáde náà nìyí wọ́n dá hórímọ́ bẹ̀ ìkan báyìí lèmi náà ṣe síbẹ̀ owó tún ṣé ẹ̀yà bínú wọ́n rà bó bínú yọ. Ó fẹ́ mú ni owó ṣòro rí owó sì ṣòro kójọ owó wá ṣòro mẹ́ tó lè bí bẹ́ẹ̀ náà nù. Pàápàá jùlọ ibi tó ti ṣòro náà ní pé gbogbo àwọn olówó yẹn wọ́n yìí náwó ọkẹrẹ ní olówó tó tí ó náwó tí ò ní bojú ẹ̀yìn gbogbo àwọn owó tẹ̀lé rí tí wọ́n bá gbé táwọn olówó bá bọ́ ta tó bá fẹ́ fún ìjọba lówó tí wọ́n ń donate 1 billion 500 million ẹnìkan million ó ní contract tí ó fi gbà. Àbí tó gbà tó jẹ́ kọmíṣẹ̀ ìjọba ń bẹ̀ lórí àjọ fún wọn. Ó fi yẹn pe owó lọ́dọ̀ wọn ní pé ẹ̀rí mi tó ti bá wá contract wá ẹ fún mi. So àwọn ní wọ́n sì ṣe ìtìbáàrò ẹ̀ wípé ìjọ táwọn fẹ́ ní ìdí owó kan wọ́n mówó wá
ọ̀tẹ́yẹ̀ ná síbi tí ó retí wípé òun fẹ́ gba nǹkan kan ń bẹ̀ ìyẹn ni nínáwó ẹ̀ka sì lálẹ́ pé nínáwó lẹ́sàn tẹ̀rí mẹ́yẹ̀jú lórí máàlì إن الكريم ومن جاد بالنفس النفيسة أقرب. tó bá a pè ọlọ́rẹ̀ a lè pè é ní olówó a lè pè ní tó náwó lọ́lọ́rẹ̀ àmẹ́ni tó lẹ́ẹ̀mí tó wọ́n lára ẹ̀ tó ná àsìkò ẹ̀ tó tó wá ná owó náà èyí ò ní àgbàrá mi ọlọ́rẹ̀ títí ẹ̀ ga jù nù. sọ nípa bẹ́ẹ̀ ó ná fún wa ó ná àsìkò ẹ̀ ó ná mímọ̀ ẹ̀ ó sì tún wá ná àsìkò ẹ̀ wọ́n á fi kọ́ wa wípé à ń ná iṣẹ́ kó èmi máa ń sọ wọ́n ṣe olówó ni iṣẹ́ kó lówó èmi máa ń sọ nígbà tí àwọn nígbà tá a fẹ́ ṣe ìlúmi àwọn wọn ni àtìrẹ mẹ́rin wọn ló gbé wọn kan ní kíní ipò ẹ̀ má gbé kọ́ ọlọ́run ìwọ náà yẹ sọ lówó àṣẹ ipò ni òótọ́ sí ni ìṣolówó àfáàní àmọ́lówó ni. ìdí tí mo fi pè é ní ilé olówó ní ilé ẹni tó bá ní nǹkan tó wà lọ́wọ́ lólówó. ẹni tó bá ní nǹkan ní òun láàmà pè é pé ẹni tó ní ni nínú bá ní tí ò bá ní ẹ tó bá kó o síbi kan tó dáná pé òun ní sọ̀rọ̀. owó yìí sọ̀rọ̀ àwọn tó bá dákẹ́ síbẹ̀ tí ò ná ahun náà ni ahun láàmà pè é wọ́n tó bá ní èyí tó ní yóò nà gbogbo kálukú níbi kálukú náà ló ná nǹkan tó lọ́wọ́ fún ọlọ́run ní sì ṣe ní àfàláfà nǹkan tó yàn bá ní èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tó dà so ó ń ṣe bó ti lágbára mọ́ ni ọlọ́run wá jẹ́ kó máa ní bó ti ń rìn lẹ́kọ̀ọ́ máa ti jìnà fún. Ànábì ní inna Allaha yuhibbu ma'aliya al-umur wa yakrahu safasifaha. Àwọn tí wọ́n máa ń ní ẹ̀mí tó ga ní wọ́n sáfẹ́ fẹ́ ṣe ókùn mi ṣe tó sì ń ṣe ọlọ́run fẹ́ràn àwọn tó bá rí bẹ́ẹ̀. Ní àmà wá lóòrò wípé àkíjọ́ ọmọ tó wá sí wá máa ní ìtọ́ àlọ́wọ́ mi èmi ò máa ní wọlé èmi ò sì ní wọlé ọ̀dọ̀ àwọn afáàsù náà ni wọ́n kọ́ mi àwọn ni wọ́n kọ́ mi wípé ọ̀rọ̀ híkàmù tí hikman nínú àwọn híkàmù tí wọ́n wá wípé àti máa fi jẹ ìbíká yà tí ká máa fi gbé ìbíká tọ̀tọ̀ bá mẹ́ta lọ́wọ́ àlápò rẹ̀ ibi kọ̀rọ̀ èyí tó mọ̀ yóò wá wá báwo lè tó mọ̀ ó ṣe wá wá gbogbo ìjìká wa yìí ọlọ́run tó wá sì kí wá síbẹ̀. ìyá kọ́mọ́lá èjìká yìí ọlọ́run tó wá sì kí wá síbẹ̀ ó kú dẹ́múdẹ́mú. ó kún dé ọwọ́ báyìí. lọ́wọ́ bá ti wá èyí tó wà lọ́wọ́ tó bá ti kì í ìmí ò sì ní sọ̀kalẹ̀ síbẹ̀. Àmọ́ tó bá ti ju èyí tó wà lọ́wọ́ rẹ̀ tó bá là báyìí. Ìmí ò tún sọ̀kalẹ̀ sínú ẹ̀ yóò máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti ń ná yóò máa ta ọwọ́ ìfúlẹ̀ fúru. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún un. Ọlọ́run ká kò ṣe bẹ́ẹ̀ fún sí òsì lẹ́mọ̀. Wọ́n á ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan náà. Àti kò kú ẹni kọ̀ọ̀kan àwọn alága àti ẹni kọ̀ọ̀kan àwọn náà tá a wà ní tòkó yìí. Alhamdulilayi. Alhamdulilayi. Kaba fi ara ta.
níjọ́ tí ájúṣòro náà ló gbé wọn èmi ọ̀mọ́ ẹgbẹ́ wọn tà mí lọ wọ́n tà mí lọ òde ìyá kọ̀ọ̀lá àfíríkà kẹ́kọ̀ọ́. nígbà tó wá àwọn fẹ́ ṣe ìṣáádà tí ó tó ń sì fi ṣe ohun wáyé náà. wá síbẹ̀ rí ó sì fẹ́ mi wá ọkọ̀ rẹ̀ nǹkan sí àbá aláàjì wọ́n á sọ fún àbá aláàjì kòlíáyà kòláni ókè máa wá pẹ̀lú ògbó náà àwọn mo fẹ́ travel yẹn tí ò bá ti kọ́ ní àdéhìí yẹn ò bọ́ sí travel tẹ́lẹ̀ fẹ́ travel ọ̀dà àwọn wá kò pẹ́ lọ́nà bá dé ló bá dé ìyá àdìsẹ́ mọ́. àìsè ló bá bá mi òun fẹ́ ní wá ṣáádà ní nǹkan mo ti sọ fún àbá Yahya Fúlàní èdè bá sì ti sọ fún mi ìgbé ń wà mo fẹ́ wà ní tí ìbá ní wá ti sọ oníwàrà ní ìjọba èyí lè ráyè wá fún bíbá ìfúnfà bẹ́ẹ̀ sì ló lè ní ìlọ́bì kankan mẹ́tòkò ní ìlú. mo ti sọ pẹ̀lú ògbọ́n náà gbà wá èmi ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe wọ́n dáhàrọ̀ ọjọ́ náà àfá Yahya Fúlàní bá bí tó bá wá tó wá jókòó kalẹ̀ tèmi mọ̀ gbà tó ní ẹ̀jọ́ ń lọ ní kò lè tó tó bẹ́ẹ̀ ìwọ́n máa ń lọ òun bàbá lọ òun àájìjọ ọdún ara lọ́dà òun ti gbé mọ́tò wá mọ́tò yẹn náà ní wọ̀ ó gbé mọ́tò wá mọ́tò ọba Kánò lọ́dà òun mọ́tò ẹ wọlé àbá wọlé àfi débẹ̀ nígbà débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ prógrámù mo sì láwọn ìnàṣàtò àrísítọ̀ àwọn ọmọ àwọn kálukú wọn ló sì so tẹ̀sùbá àkọwọ́ wọn ni àfá àwọn ni wọ́n kọ̀ sí so tàṣọ́fùfù lẹ́ ń ṣe nínú ilé kéwú níbi ìtò òun náà ló dà méjèèjì náà ni wọ́n ń tàṣọ́ wáfá wàlámìnà tàfáfá ọ̀tàzàndápa so tàṣọ́fùfù yìí ṣe ìtọ́lọ́wọ̀ nífẹ̀ẹ́ sí kìí ṣe tá nẹ́bí ò ṣe gbogbo orin kọ́lá nẹ́bí ó gbogbo ṣe tán lẹ́nu ìfàlù Rasul wọ́n lè sọ àbà wọ́n ṣe dáadáa àlùfáàní ló tọ́kẹ̀ ẹ̀ pé orúkọ ní bá yàtọ̀ ní orúkọ fọ́tò kan náà ni. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n fún lórúkọ ní dọ́tà nẹ́bí ń bẹ ní dọ́tà sọ́wọ́fù ní ìfìlàsù ní dọ́nà. bẹ́ẹ̀ ni. Ibudullaha mukhlisina lahu ddin Al-Qur'ani ló wí. Ọlọ́run pa á láṣẹ tó ìfìlàsù ihsanu ni. tó bá lọ mú orúkọ míì wá látara ẹ̀kọ́ tó dá tó bẹ̀rẹ̀ sí ṣàgbàsókè. ṣé ìgbàgbọ́ jẹ́ mọ́sàbí lójú àlejò. kò sí. mọ́sàbí mẹ́rin mọ́sàbí sáfì. kò sí. wọ́n ti pè é ní bídíà. ẹ̀yìn ò sì jẹ́ bídíà. bí wọ́n ti pín tí màláì púpọ̀ bẹ́ẹ̀ náà ni fíráàpù àpàdé pọ̀. ẹ̀yà kọ́mọ́lá. bí yẹn náà ti pọ̀ bẹ́ẹ̀ náà ni fíráàpù ẹ̀sán tí kálukú jókòó tì tí wọ́n ṣe jókòó tì àti ìṣiṣẹ́ adájọ́ ńlá ilá náà bẹ́ẹ̀ ni wọ́n jókòó tì ìmẹ́lì الإيمان أن تعبد الله كأنك تراه الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه làwọn oníṣẹ́ àwọn ní àkídà jókòó tì. ìfọ̀síwẹ́wẹ́. táwọn náà ní mọ́tà àbí lọ. àwọn sì bọ́ sínú ẹ̀sán ẹ̀sán ń ta àbúdá láàkà ńláka tàrà ọ̀ làwọn onítàsọ́wọ́fù náà jókòó tì ni wọ́n ṣe fọ́ sí wéwé.
so èwo ni wọn bá nẹbi tí o bá nẹbi láyé bẹ. àwọn oníkẹrẹ àti náà àwọn náà bẹ̀rẹ̀ gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni lọ rẹpẹtẹ so nípa bẹ́ẹ̀ lọba dé. àdẹ̀bá wa dùn. wọ́n tó kù wọ́n sì bá wọn ṣe kí nígbà wọn ṣe ló bá ń gbé ẹ yàgò. lójú ọ̀nà èmi kò tẹ̀ wọ́n bá lè dùn kan lójú ọ̀nà àlejò tí wọ́n tó bá ìjà náà tó ń bọ̀ ọ̀rọ̀ bá àwọn àlejò kan náà àwọn àlejò. àwọn àlejò àwọn sí wọ́n yà ìsìn fún náà. àwọn àlejò ìyàbá àlejò. nígbà tó sì dé tí wọ́n tó ìlú tó ń wí pé ìtajà wọn fáwọn òní fún tí wọ́n dá mú ìta àwọn fún wọn á pe wọ́n á fà lọ. ṣé ìjìnà tẹ̀lé ọ̀gá. mo ti yẹ bó ṣe rí yẹn àwọn tá à ń sọ pé báwo ni ìṣe ní ìgbà ìyá kúrò. mo bá fún àwọn pọ̀ nínú àwọn ìdí tó pọ̀ nínú ẹ̀ èyí tó fi ṣe wá ṣe fún wa ń bí lè òun lò. olù orímọ náà ni ó tẹ̀ mọ́ wípé ìtàwọn nìkan bá fáwọn Lagos ìtàwọn náà rò ní ẹni tó ṣe wí ilé ìtàhájú ló ṣe fáwọn èèyàn ó sì jẹ́ ó lè presidency tó dáa òun ni kí ṣe pé ní gun mọ́tò àmọ́ èyí tó ṣe yẹn ó lè presidency tó dáa tó dá sí pé yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nítorí àmọ́ ẹ̀dẹ̀ tó máa wọ ní tẹ́lẹ̀ wọ̀ ọmọ lára ń bẹ̀rẹ̀ pé àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí fi jí náà rẹ̀ gbé aṣọwó wà lọ́wọ́ ẹ̀ tó tó báyìí. tó fi gbé mọ́tò ní ti mọ́tò kalẹ̀ tẹ́lómi ọmọ wa bí léèrè mọ́tò ìgbé àfa òkèmí náà ọ̀yà bá ṣe fèmí náà táwa kó sínú ìṣẹ́wọ́n báwa àfa ọ̀kanjú àná ọlọ́kanjú àná so ọ̀kanjú àní kò sì kúrò bàbá ti rí ẹnìkan ò gbọdọ̀ kó púpọ̀ jáde lójú àwọn àfa ó wá yọ díẹ̀ nù ẹ̀ bí ó ṣe ná gbogbo ìjọ. bá a ṣe gba gbogbo èyí tó wà lọ́wọ́ rẹ̀. Ama ní àdúrà nìyí bẹ́ẹ̀ni ìgbẹ́ ọkọ̀ owó kẹ́míkà ọkọ̀ owó ọpẹ́ tí àfa bá ṣe kankan kúkẹ́ ẹlòmíì máa sọ di pé ọkùnrin àbíkẹ́ni náà lọ gbé bùkátà mi lọ bá mo sì mọ̀ pé láti dọ́tọ̀ ti ṣe mi gbàgbọ́ wípé wọn máa dà á láàmú. mi nígbàgbọ́ wípé wọn ní máa dà á láàmú. àmọ́ ó níbi tí ó ṣe é sí. kì í ṣe gbogbo èèyàn náà ló lẹ́tọ̀ọ́ pé wọ́n fẹ́ gbà. èyí tó ṣe lọ́dọ̀ tèmi ó nídìí ó sì nídìí tèmi náà fi gbà. sọ tí wọ́n bá nírú di tèmi tó fi ṣe fún ọ. kọ́ wá lérò pé yóò ṣe fún ọ kò lè ṣe. nípa bẹ́ẹ̀ gbogbo wa challenge ni gbogbo ọmọ káàsì náà. bẹ́ẹ̀ni. challenge ni kọ́lọ́wọ́ ajá tó challenge náà bí. àti bẹ̀rẹ̀ báyìí náà
kò sára dáńbí láti ná owó tá bẹ́ẹ̀ gbogbo bá ti ná ọlọ́run kò fún ọ̀pọ̀lọpọ̀ èyí tó náà kó fún ọ̀pọ̀lọpọ̀. lẹ́yìn náà àwọn fọdílẹ́tù Sheikh Abdul Wahab ti gbé àgbẹ̀ náà ó sọ ọ̀rọ̀ kan bẹ̀. níjọ́ tí ọ̀rọ̀ yẹjú kò ṣẹ̀yìn òun náà kò ṣẹ̀yìn àbá àdàmì àyà àbá wa Ustaz Abdul Wahab àwọn ni wọ́n ń gbé àwọn ẹni pé ṣé àìsàn náà lọ wá ní lọ onítẹ̀lé àwọn lọ ló tẹ̀lé àwọn dé mọ́káàsì àwọn fẹ́ lọ ló sì tẹ̀lé àwọn débẹ̀ àwọn àdífà ẹ̀sìn òun tí máa ń sọ ti pẹ́ ìyẹn á di Suleiman ẹ̀rí èèyàn máa ń ṣìyàn mú èèyàn máa ń ṣìyàn mú èèyàn sì máa ń ṣìyàn mọ̀. wọ́n ní eré kan ló ń ṣe ní ogun èṣù ní dàbí èpè ló ń ṣe ní ogun èṣù ní èpè èṣù ní dà èèyàn lè ṣìyàn mú. Ọ̀tọ́ bá lọ tọ́lọ̀ ń bá padà fi hàn yàn. Èèyàn wà mẹ́kẹ́ bó ti rí lèyí o. Mo sì ń àbí kí èèyàn ṣe stéèkì fáàlù. So, ọ̀hún ti máa ń sọ fún mi, wàhálà ẹ̀ pọ̀ ọkùnrin. Bí àwọn ọmọ ti tiwa àwọn yẹn lẹ̀. Jẹ́ ká máa ṣe tiwa ṣé ẹnu ẹ̀ táwọn ẹnu ẹ̀ ò táwọn. Tòtòrí èmi mo bìlí mi pé mi ì fẹ́ sẹ́yìn. Ìfẹ́ sẹ́yìn tó máa ń ṣọ́ra gẹ́ ìṣọ́ra níbi ọ̀rọ̀ ìṣọ́ra níbi ìṣe tó máa ń ṣọ́ra tó ìṣọ́ra yẹn ó lè mú mi takété lórí bá wọra wa tàbá fúnra àlèṣìra wa gbọ́kadà olókéwú fún ipé Sheikh Abdul Wahab mo sì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa dáwà ní mọ́kàtí àpọ̀pọ̀lọpọ̀ ẹ̀lú ní ìwà náà Ebe àṣìmú, àṣìmọ̀ àti àṣìrò gẹ́gẹ́ bí ẹ̀dá. Nígbà tẹ́yìn ṣe màláíkà, èyí ò sì lè gbé ta mọ́nà. Ọ̀rọ̀ wà ń ta tó ń kó yàn báyìí ó lè mọ́. Láyé tàwọn nàṣàrá yìí. Ọ̀rọ̀ wà lọ. Aláhu yatawalla sara'i. Òun ló jẹ́ kí n máa fún Ali Suleiman lésì tí mo fún nǹkan náà. Ó ti pẹ́ o nígbà tó ṣe ìyàwó ọmọ lákọ̀ọ́kọ́. Ọdún mẹ́wàá báyìí. Tò bẹ́ẹ̀ ṣe ń wo súra torí ẹlòmíì
لا يغرنك لين من فتى إن من حيات لينا يعتزل. ẹlòmíì ẹ máa ní yóò máa sọ̀rọ̀ míì tó dà òun gan-an sì ní tó àánú ẹ̀ tó kúrú mẹ́tò fi sọdúró hàn àpà. àwọn ẹgbẹ́ iṣẹ́ àgbà ààbò ni wọ́n ká gbogbo fìtínà ìtàlẹ̀. Ajimasuki olùyẹ̀rù kankan kú náà. Òpá tó bẹ́ẹ̀. Àwa Nàìjíríà ń bí agbọ́n gan. So, ó jẹ́ kí èmi máa ń sọ fún àṣìṣe náà ni wàhálà ẹ̀kọ́ ẹni pé kìnnìkan ẹ̀yìn káwọn máa ṣáṣù ó lè rí ọ̀rọ̀ tó lè dá ẹ̀mí sẹ́ni tó bá jẹ̀ bàtó ló fẹ́ parí ìjà ọ̀dọ̀ là ń parí ìjà ọ̀dọ̀ là ń lájà tí a bá fẹ́ parí ìjà èyí ó lè ṣe torí àmà ṣe ṣéwù ọ̀làní ayọ̀kùnlá mo sọ fáwọn ọba àwọn kan lọrin tí wọ́n kọ́ dìde mú ẹjà láta kálukú kúrò bí ṣéwù ẹ̀lárúkọ mọ́ lórí ẹ̀lárúkọ mọ́ kálukú wa lórí ẹ̀yìn wọ́n agbájá irú yẹn tó fẹ́ parí ìjà ni ọmọ tábà ń lájà wà ní pé ìwọ ọdún má bínú ìwọ òsì má bínú èmi mo lè di ẹ̀ báwo ló ṣe ń jẹ fún ẹni tó òsì. ẹ̀wọ́ ńlájà lónìí kò parí ẹ̀ ọmọ bá fẹ́ parí ẹ̀ ní àákó tẹ́lẹ̀ ni ìfá tọrọ yìí fi wá táwọn àfáà wa ẹ̀sìn tí wọ́n fi wá èmi jẹ́ bá àfáà Súlẹ̀ ti sọ lẹ́nu èmi fẹ́ àfáà Musa bá ti rí pé kìíní ká sọ̀rọ̀ fún wa ṣé tèmi ṣáṣe kí ẹ̀ṣẹ̀ ní tó bàbá Musa òun ló lè rọ èmi lọ́rùn. Bàbá mi sọ wà pa ẹ̀yìn láṣẹ. Débi tí wọ́n wà pa mí láṣẹ. So tọ́lọ̀ bá ṣe lọ́dọ̀ ọ̀dẹ ni wọ́n pa mí láṣẹ. Kọ́ wà bẹ́ẹ̀ á máa ìtẹ̀ra mi lọ́rùn. Ìgbé àwọn àfáàmù sáwá ń jà. Kí ni mò ń ṣe ní ẹni ọ̀rẹ́ ní yìí? Ọ̀pọ̀ ọ̀rẹ́ tẹ́ ẹ jẹ́. Òun ló jẹ́ kẹ́ máa sọ bẹ́ẹ̀. Àfáàmù sọ ni rárá mi mọ bí wọ́n ti dé fún májú àdùn. Èmi kò sáà. Fàdà wá lé náà sọ pé ó dáa gbogbo tó tiẹ̀ ń fàdà yìí. Ó dáa nǹkan báyìí ni àfáà wá bì sọ. Wọ́n ní tí wọ́n sọ fún yẹn. Wọ́n sọ bẹ́ẹ̀ tán. Ibi ẹ̀dẹ̀ kan ẹgbẹ́ ṣe sáàlù láti ló sọ wẹ̀. Ẹ̀sìn òwò dénú. Ok. Tó bá rí bẹ́ẹ̀. Gbogbo tẹ bá fẹ́. Kò sí nǹkan gbogbo tẹ bá fẹ́. Mo ti gbogbo ayé fẹ́. Nígbà wá wọra tàwa tọrọ parí. Tàwa ní àyè náà ni. Àwọn àṣà ọ̀rọ̀ mi ẹ̀ṣà wá ń gbọ́njà. Ìyìn báyìí làwọn ti rí, ìyìn báyìí ni wọ́n ti rí, ààrẹ àdúrà báyìí làwọn ti ṣe. Kọ́rọ̀ yìí máa rí báyìí. Kódà táwọn ṣe sàárà ẹ̀, àwọn pẹ̀lú lágbájá, àwọn pẹ̀lú àwọn
àwọn ṣàtúwà àwọn kóra àwọn lọ bá mi ṣe tó bẹ́ẹ̀ nílẹ̀ mi. tó bá wọn ní. àwọn ilé òkè ẹ má jẹ́ tèmi nìkan gbọ́ ó ní èmi nìkan ò fẹ́ gbọ́ torí mi fẹ́ máa ṣe ìtáyà fẹ́ lómi ẹ máa gbọ́ mọ́rkáàzì ẹ wá sọ létí àwọn àfáà tó ìrìn tẹ́ tí rìn lórí ọ̀rọ̀ yìí torí àwa ń rò ní pé àwa gbà pé ẹ̀yin ilẹ̀ ń le ìtàsí ń gbọ́ náà lọ́dọ̀ àwọn míì ní pé àìkúsí yìí ó ti múra ó ti ń gbọ́ àfáwádìí lónìí tó bá lọ pẹ́rẹ́ ó fọmọ rẹ di wàhálà nílá ìlànà ìgbà bọ́ọ̀lù àbí tẹ́mi rẹ̀ náà di ókè tẹ́mi tí ọ̀dàbẹ̀ ní tẹ́mi yóò lè ti báwa mú ara náà ìgbàtà àwa ń gbé ti bí a ṣe ibi tí iná wà là ń pè lómi ibi tó mi wà là ń pè níná. ẹ̀yà kúmọ̀lá. lápadà wá rí bẹ́ẹ̀ so pàtà rí bẹ́ẹ̀ mọ̀ ní àwa ti ṣe ń mú so kọ́lọ̀ kó forí jìn wá tẹ́yìn náà ní ẹ̀dárí jì wá. tẹ́yìn náà sáà wà ń bẹ̀ ó ṣe rí ni mo fi kún ọ̀rọ̀ tí wọ́n á sọ fún ọjọ́ náà mo ní àṣetáàní lòun síbi tí ó ti ní ṣiṣẹ́ o èèyàn jẹ́ ní ọlọ́run kò sọ ipá àṣetáàní máa ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ànẹ́bí àwọn ọmọ Yakuba Asfad ànẹ́bí ọlọ́run ká àwọn mọ́nú àwọn ànẹ́bí àmọ́ àṣetáàní ló gbogbo wọn kò sí yọ wọ́n kúrò nínú ìjà ànẹ́bí nípa bẹ́ẹ̀ ìyẹn ó lè lọ ṣẹ́wárí ẹgbẹ́ kan tó kù nì tí mo ní àfáà sọ̀rọ̀ náà ni mo mú ó ìyẹn ní pé ó wọ́n ní kí ni mo ti lò ó lẹ́ẹ̀kan mo ló ta sí mi náà ìyẹn kò ní tí rọrùn kò ní tí rọrùn àwọn ìdí tí ò fi ní rọrùn bẹ́ẹ̀ ó pọ̀ kò sáàgbà tọ́lọ́run ò ní gbà ọ́ tọ́lọ́run èyí gbà kò sáàgbà kan tọ́lọ́run èyí gbà àmì tí ò ní gbà wá. Ọlọ́run ò lè gbà àmọ́ tí ò ní gbà wá. Kò sábà tọ́lọ́run ò lè gbà àwọn yẹn tí ò lè gbà wá tí ò ní gbà kó dàbí ẹ bá ṣe. Ṣé Ádámù ò bá tẹ́ ẹnì kankan jẹ́? Kò sì bá lé ẹnì kankan jẹ́. So ẹnìkan nínú ọmọ ẹgbẹ́ owó Ṣẹ́ka Ádámù Ṣẹ́ka Ádámù wá kú kó wá bá ẹ̀yìn kó bẹ̀rẹ̀ sí bá ẹ̀yìn kó bẹ̀rẹ̀ sí pánú lé àtẹ̀yìn ẹ̀ jẹ́ kí ló rà ń gbà yìí ọba jẹ́ tẹ́pẹ́rẹ́pátá Ọlọ́run ló tó ìwé ẹ̀ náà mo sọ yìí. Nínú gbólóhùn kan tí mo tún gbọ́ tí wọ́n sọ gbólóhùn yẹn tí táwọn àfáà Musa sọ fún mi wípé àwọn ò fẹ́ jogún ọ̀tá kalẹ̀ fọ́mọ àwọn.
pé káwọn ajogún ọ̀tá kalẹ̀ fọ́mọ bí àwọn. sọ ìyẹn bẹ́ẹ̀. ọ̀rọ̀ náà ó mú púpọ̀. àbúrò mi ọmọ ìyá mi ọmọ bàbá mi ó bímọ fún wọn. so ọmọ tó wá bí kó má lè wá sọ́dọ̀ mi káwọn ọmọ tèmi má lè lọ sọ́dọ̀ rẹ̀. ẹyọ kẹyẹ tó o sí ẹyà kúrò. so ibi ó ti wù kó rí gbogbo ọmọ ẹṣẹ́ padà ní ibi ìtẹ́lẹ̀ wọn. ẹyà kúrò. bó ṣe jẹ́lé fún gbogbo wàtàkì tá jẹ́ ọmọ ẹnu bí bẹ́ẹ̀ ni ó jẹ́ ilé fọ́mọ àtàràbí. tẹ́ḿpìlẹ̀tì bíbá yìí azari ni bàbá ti gbà. azari. tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àáfàá lázàrí tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n dé ipò àwọn tí wọ́n wá láti ìta wọ́n kéré sáwọn tó já sí pé bàbá wọn azàrí ló tọ̀ azàrí ló ti ṣe títà àgbà àáfàá ní lázàrí àwọn ọmọ wọn náà ni wọ́n tó ń jẹ́ àgbà àáfàá lázàrí ọ̀. ẹ bá bèrè ilé ọmọdé ẹ bá máa kábà fún ọmọ Sheikh Adam. kí ló kọ̀ fún ọmọ Sheikh Adam? àbúrò lórí. ìbá ìjọba obìnrin. ìbá ìjọba obìnrin. ìbá ìjọba ọkùnrin. ìbá jẹ́ ọmọ ọkùnrin. láti jẹ́ àfà náà nínú ọgbà yìí. láti jẹ́ àfọ̀fà nínú ọgbà yìí kò sí kankan tó wà fún un. bàbá sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ ẹ̀yìn àkókò láàrin ó ṣàbímọ. bẹ́ẹ̀ni. síbẹ̀ kò sì sí kò sí yọ kúrò lára mi. ó ti parí. sọtẹ́nìkan tó wá wà níta kó wá finá mọ́ bẹ́ẹ̀ fa tí àwa àjọ mọ́ àtẹ̀tẹ̀ táwa yà lọ́tọ̀ọ̀tọ̀ tí náà ṣe ń dùn. tínú ẹ̀ ń dùn káwá lérò irú yẹn ẹnìkan ò yí nǹkan kan ò lè gbé padà ìkíní kankan àdúrà kan ò lè wọ padà. kí ló ń ṣe sáàárín àwọn ọmọ tí àìsìkọ́ bá tiẹ̀ wà kí ni róòlù tiẹ̀ tó play positively ilé àfáà mi kò gbọ́dọ̀ bàjẹ́. àfáà yìí mo jẹ ọlá ẹ̀ mo jẹ oúnjẹ ẹ̀ mo gba orúkọ ẹ̀ ló ṣe nílò dèmí ta ló mẹ̀ ìlú màjá kó níbo ní ta ló mẹ̀ ta ni rẹ̀ ń bí. ṣe èmi mi ò fẹ́ kì í ṣe pé ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe pé mo fẹ́ bí èkú mi ilẹ̀ bú yẹn. ẹni ẹ̀ ṣe èyí tó wà ń bẹ̀rẹ̀ kì í ṣe pé ẹni kàn máa bínú ṣá. Sheikh Adam ti kú nísìnyí ọgọ́rùn-ún yìí ló máa di ọdún mọ́kàndínlọ́gbọ̀n. Lọ́wọ́ di May 3 yóò di 29 years gẹ́gẹ́. Àwọn sáàsì àgbẹ̀wàhálà wọn sọ fún mi pé tó jẹ́ káwọn dúró àwọn sì lọ dábìrì àwọn pépè nípa ọkùnrin níbi tá a bá a dé tó. Èmi ò lọ o.
so orí pé no ọgbọ́dọ̀ lọ náà so ìyẹn lẹ́ni tó takú sí orí bẹ́ẹ̀ hárí gbólóhùn tó tún dájà àwọn gbólóhùn tí ò dání sí ẹni tó ń lo orúkọ ẹ̀ bísí ọmọ bá ti ṣe nǹkan tó ju tàfà ẹ̀ lọ dẹ́n kí ni wàhálẹ̀ àgbà àfà rẹ̀ ló gbà mí àfà ṣé kí wúlà kéde bẹ̀ tí àfà Sulemani kọ́ wa ní àbí láàmà àbádìísì àwọn àdìísì wọ̀nyí láàmà láàfi ṣiṣẹ́ tí Mọ̀ṣúdì bá fẹ́ pe àwọn ìyàwó bàbá yóò máa wọ́ wọn jáde báyìí níjọ́ta fọ́tò tẹ́lẹ̀ níjọ́ta lọ fẹ́ ìyá àbí láyé ọmọ pẹ̀lú tani. ṣé àkọlé wà ń bẹ̀ tí mímọ́rù ń sọ fún wọn ẹgbẹ́ tí wọ́n lọ Aisha òun ni wọ́n fi ṣe wá sí fún wa yìí. ọlọ́mọdé ọ̀tún ní ìwá. ẹni kọ́ mi yan mọ̀ọ́dún fún wọn. tó wọ́n yan mọ̀ọ́dún fúnra wọn ni. ní àyíkọ́ ẹni kí wọ́n pe àbáṣe lè fún wáàsí. ẹni wọ́n bí ẹni tó mú àwọn pé wọ́n sọ fún mi lẹ́yìn ìgbà tí wọ́n tẹ̀lé bírèkì tí wọ́n ṣe ẹni táwọn fẹ́ pèrè wọ́n bí wà ní ìmọ̀. ṣé mi ni mo ní pé tó lọ fa àdísì yọ ṣé mi ni mo so ìsáàṣì ẹ̀ tó ṣe àti gbogbo kìíní tó fi ọ̀nẹ́tì gbogbo àwọn nǹkan wọn yẹn mọ́ra wọn ọ̀nà ṣé àwọ̀ ò mọ́rin dáàmà àwọn aláàfà àfà àtẹ́nìkà kan nínú gbogbo ọmọ ṣé ọmọ tí ó ṣe wádàmù kò ṣe tó bá wọn. lẹ́yìn yẹn Anas bin Malik ó wà lọ́mọ kékeré tí ìyá rẹ̀ máa ń ránṣẹ́ ló ti wà lọ́dọ̀ Ànábì ìyá rẹ̀ wá pé igbó kan wípé òun wá kò tètè rí nígbà tó bá darí níbo ló lọ́wọ́ Ànábì náà ń ṣẹ́gun nígbà Ànábì náà ń yá àṣírí ní láàrin pẹ̀lú Ànábì kò kàn wọ́ ìwọ ìyá mi kò kàn án. ìyá yẹn ò mọ nǹkan tánẹ́bì rán Anas ò sì sọ fún ìyá rẹ̀ bí ìyá ẹ̀ ṣe súnmọ́ tó. so ṣé aṣọ la fi ń dá fáàní àbí ìmọ̀ tó o bá ké kó o lò ó abẹ́kọ̀ọ́ tó o bá kọ́ kó o lò ó kó yọ lára ẹ̀. èèyàn ń fẹnu sọ pé mo wà pẹ̀lú ṣé Adam Lafani tó o bá ti reflect ti ènìyàn káàsù ṣé Adam tí o bá ti ní ìkáàsù lára ẹ̀ òfò lásán ni. náà ìwà ẹ̀kọ́ ìmọ̀ lára ṣé Adam ọ̀hún. so téèyàn fi wá gbọ́ ta pé àṣírí àfáà mi wà lọ́wọ́ mi kí àṣírí ọ̀hún ẹni tó o mọ̀ táwọn tó gbọ́ abúlé tó bá mọ̀ kán bọ́ ta fún wa sọ àṣírí kí ni wọ́n pààyàn ṣe lọ́wọ́ ni àmọ́ ọ̀rẹ́ ẹ lọ pààyàn àbí wọ́n rẹ̀ sókè ni. ó pọ̀jù. kí ló fẹ́ fàyọ ń bẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ kó dápà kúrò níbi ọ̀rọ̀ tó bá ń sọ àbí nǹkan tó ń ṣe káyọ̀ kò sẹ́ni tó fẹ́ fi ṣe tó fẹ́ máa yẹpẹrẹ ṣé Ádámù wà á gbé sọ́wájú wà á máa wá gbére pọ́n jù ú lọ. gbogbo ayé má gba ẹ̀yìn ìgbàgbé. láàrin mi ò ní gbàgbé irú ẹ̀ wá pọ̀ ẹ wá ṣe irú ẹ̀ fún ìyá tó bí mi. yes ó ṣe é fún ìyá tó bí mi. tọ́lọ́hún ò bá kọ́ ẹ̀gbọ́n mi mọ̀ ẹ́ ṣe ni ó ti dánú léyìn ẹrú pẹ̀lú nǹkan tọ́mọ ẹ̀ kọ́. kọ́ta máa ń rìn jìnnà táwọn àbáwá bí n sá fún òun
wá kúkú bí ọ̀tá yẹn sórí ọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ ṣòkòtò ọmọ ìjọba bá lọ ká máa ṣe wọ́n fi ẹjọ́ ga ọ̀gá táyé èyí táwọn ṣáàṣù á bí ń wò nìyẹn ká ń fi pẹ́ lọ́dọ̀ tí wọ́n fi wà ṣàánú ẹ̀ tó ń wò ilé tí Adam sọ́jà wọ́n ṣì kí yóò má fi ilẹ̀ o. orúkọ lẹ́nìkan. ló bá ṣe pé o tí wọ́n bá wọ inú lọ. ọ̀rọ̀ tí iṣẹ́ ìṣúná sọ àtàkùá pọfẹsọ kíndìnrín ìwò wọ́n wá ń jọ́ pẹ̀lú wá ní ọ̀hún ti bẹ̀bọ̀ ẹni kan òun wá ń ṣàdúrà ọlọ́run tó pàgbọ́ ní wá ọlọ́run nígbà. ọjọ́ àgbà rẹ̀ ṣe é sí òní. má dà àdúrà rẹ̀ wá mi kò fi ṣe sí. ìyẹn ó ti kọjá kò díẹ̀ láàmú lẹ́bí sí tẹ́sítẹ̀ tì yá. ọlọ́run fi dájọ́. ọlọ́run ti dájọ́ ẹ̀yìn ni ìyẹn ti parí ó ti parí because ò lè ṣáájú yẹn wàláhì sọ́lélàhì àfi mo kúra lé lórí. wọ́n ti pẹ́ táwọn ẹnìkan ti lálàá. ẹni yẹn ó láàánú Mákà ló ti wá là nínú Káàbà ló sùn. àwọn ẹgbẹ́ délágége ogún ọgbẹ́ni bàbá ti máa ń jẹun jímọ̀ tẹ́lẹ̀ ó ní bí owó bẹ̀ làwọn wà níjọ́ náà so ní bàbá bá òun bá lálàá bàbá wà ń bẹ̀ ẹni yìí wá kúnlẹ̀ bàbá ń bá wí bàbá wa ń bínú gan ìyá rẹ̀ wá ìyá rẹ̀ wá ń kúnlẹ̀ ó wá ń bẹ̀ bàbá rárá lábẹ̀ mi sẹ́mi kó èmi ni mo ń bínú sí ní àbọ́lọ́ ń bínú sí wallahi billahi lásán ẹni ọ̀hún nígbà tó dé láti máta báyìí ló sọ fún mi ó sì wà láyé ẹni tó láàláyé ó sì wà láyé oníbò ń ṣe tají ní ẹ̀ nínú Káàbà ló sùn mo wá sọ fún mo tún sọ fáwọn ọ̀dọ́ mo ní tí ó bá parí tèmi ó bá ìyanu àná. because gbogbo Ọlọ́run ló ṣẹ́ wa láfi padà mẹ́rú èyí tí ìdúró tí ṣẹ́kàbùrọ̀ á dìbò abá ti kú sórí ẹ̀ ẹ̀mọ̀ ẹgbẹ́ nǹkan mílẹ̀ yóò gbé sẹ́mi lọ. so kó wá di ebi orúkú kí ní ta sọ pé ìsìlámù yẹ dúró mọ́ kẹ́kẹ́ ló ń jábà. alẹ́nìkan lé ẹnìkan tó wá gbọ́ kó wá jù nínú ayọ̀ ni. so mo wá sọ fún àwọn wọn lọ́lọ́run ò ní gbàdúrà yẹn ẹ̀kọ́ ọ̀sẹ̀ máa ń ṣe wà lára yẹn ṣẹ́rí nǹkan tó lè mú mi wípé ókè ẹni yóò tán àbí tí bàbá bá jí bẹ̀rẹ̀ tí wọ́n bá dìde tí gbogbo àárín wọn báyìí tán láyé pé wọ́n mo ti forí jì í tí ò bá sì èmi lórí alààyè dùn ún ṣẹ̀ òkú ló ṣòro ó ṣẹ̀ ló ti lọ níbo ló ti túbá ló ti ṣe túbá. Yorùbá dérú ẹ̀yìn tọ́lọ̀ fún bàbá kí là bá máa wí. kí ni ò ṣe kán kì í ṣe ọ̀rọ̀ ẹnu kí ni àṣàṣì tí ó ṣàkán kí ni ẹ̀ka ń pè ní pé tààrọ epo mi ni àṣẹ ìbẹ̀gẹ́ ni fìtínà yìí náà wà ń bẹ̀. nípa bẹ́ẹ̀ tọ́ àdúrà. èyí ó ṣe rí nù. ìjókòó tá a jókòó yìí ọlọ́run kó fún wa ní ládàá ìjókòó náà. ọlọ́run fún wa ládàá ìjókòó náà. ó fún wa lálùbáríkà náà. ó fún wa lálùbáríkà náà Muhammad. gbogbo wa bá ìtaná àti dédé wa àtàsíkò wa. àti dédé wa àtàsíkò wa. ọlọ́run kó dá padà fún wa ní ìlọ́po ọlọ́run kó dá padà fún wa ní ìlọ́po ìlọ́po. káàkiri àfilẹ̀ tí a táàrí bí pọ̀. káàkiri táàrí bí pọ̀ dáadáa táàrí pọ̀. ọlọ́run kó bá wa bí i. bí a bùkátà náà. Al-Qur'an. Ọláyé Al-Qur'an. Gbogbo àwọn àlùfáà wa tí àwọn àmánà àwọn nìkàbá nàkíkù nìkàbá. Ọba Lagos State. Ti Lagos State ní. Àwọn chairman. Àwọn chairman.
ọlọ́run kó dúró tẹni kọ̀ọ̀kan. ọlọ́run kó dúró tẹni kọ̀ọ̀kan wa. aláya ní wa aláya ní Muhammad. Al-Qur'an. Al-Fatiha. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله قل هو الله. بسم الله قل هو الله. بسم الله آدم. أتعوى بما تعوى فما تبين بلاد الأرض. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. wọ́n ní vote of thanks ten mọ́tò ṣukuru látọ̀dọ̀ bàbá àlùmọ́wí àti rọ́bà náà. alónàwọ̀ àwàdì. سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه أجمعين. سبحان ربك رب